Ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin ti tèmi ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dádì mi. Yes, ó balẹ̀ bíbà. Díjà ti wà available, gbogbo ẹ ti wà available. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ìfẹ́ olúwa. Ojú òní tí tí mo gbé wá ẹjẹ́ àtúnjọ gbọ́. Ó ká bàbá, ó lágbára. Ṣé lè ya wèrè ni? Báwo mo ṣe lè ṣe tí mi ní comment ẹ̀yin náà? Don't let me, I don't want to be rude. There is, you can buy me stuff, send me gifts. There's a place there you can send gifts. Instead of you writing that comment, that I'm about that nonsense. That's not how to show love. You want to encourage me on the platform? You understand? You send me gifts. Okay? You are not sending me, don't distract me. I'm going to talk about her. You have been hiding a lot of things away from me. I'll see it because I'm busy. I will search it myself. And I go to TikTok. So, English Alaji. Also, he said that Facebook is paying $10 for 1 million. 1 point something at $8. And $10 is 10,000. So, in 30 days, maybe each of his video, and he cannot get 1 million view, above million every day. You understand? So, even though, if let's accept maybe all his video for 30 days, he can get 1 million, that's $10 times 30, should be around that 300,000 after tax and everything. Maybe like he should get like, okay, let's say 400, you know. But it's not like that. When you see a lot of people with view like that, they are not giving their money, and that is robbery. And that's why nobody is there also. Like me personally, I'm not encouraged. I don't move going to Facebook when people say, we miss you on Facebook. I don't feel like going there. I don't. Because, number one, they restrict me, wickedness, because I say no to killing and terrorism. So if you are not part of the terrorism or you are not killers, why are you disrupting my page? You understand? The Facebook, I believe that they should even support more of those people who are saying no to killing, who are trying to expose the bad people. But instead, they go against them too, as if they are the sponsor of those bad people. You understand me? So, anything that if you are not getting money and you are not being, you are not a foster, just like God, this Esabod and our team, and what they call them. So, you will not. It will not encourage, but I'm not doing it also because of money at time. But when I have the truth, when I feel like saying the truth, I will come out and I will say it. Okay? So, you are welcome once again to this platform. We are discussing Esabod today, and Ibile, I said it today. Esabod said, like, you know, to everybody, they say, oh, it's actually advertising, it's trying to influence for the Ibile. The money they are sending to her is for the because she's an influencer. So, but today she said it with her mother. She's not influencing for Ibile. That they are paying her is not because of the adverts. That they are sending her to do some bad thing to people in society. And that's why I'm here today. So I want to play this. And I want governments of Canada, because a lot of people too, they are not calling a spade. They are so partial. Some people I hate some people too these days because the way they are trying to, they are supporting bad people. A lot of people, they have used Esabod to destroy life. A lot of people you don't even expect. In this, even both home and abroad. Yes, both home and abroad. When I say abroad, it doesn't mean the other citizens of maybe white people. But some people living abroad, they are using Esabod to go after people for them. So, and when I was telling the whole world that Esabod practices terrorism and is working for terrorists, people say, oh, she wants to destroy Esabod. But most of the time, when Esabod is coming to expose herself, telling the whole world that this is what she's doing, and we can also repeat after her, for you to know that we are not actually destroying, trying to blackmail her. She's a blackmailer. She blackmailer ni. Okay? Ọjọ́ tí mo di àkàrà lórí social media yìí, àwọn olórí burúkú undertaker ilé bàbá ọmọ mi. Wọ́n Esabod wo jáde wá. Ó ní ìwọ ló ń ṣépè nsìn. Ṣé bí wọ́n ló ṣépè? Olóhùn dín àkàrà wọn ọ̀tá ìgbà tó dẹ̀ ìyádélé kú ìyẹn bàbá ọmọ mi, that's my delay so ó kú ìgbé wọn ló dín àkàrà fún ṣé dédé mo dín àkàrà fún torí pé àwọn tí ó ń pa èèyàn, those who are killing people, they send Esabod. And today mo fẹ́ sọ fún yín, today is from Ẹ̀pẹ́, and I will tell you story, not full of story, but what happened to me because experience is very teacher. So ẹnìkan tíṣà kan ló ń gbọ́n ẹnìkan ló ń gbọ́n wọn ta ló kọ ta ní ṣíṣe. My experience in life have taught me and has taken me through many channels. I've seen things so I can share my experience with you. So coming on the media, I'm not just coming because I just want to ranting or useless like Esabod. I'm not a useless person. Yes. So but anybody tó bá fẹ́ useless láyé torí bóyá tó ń brag mọ́ Ìbílẹ̀, mo rí tó ń brag, sorry o, mo jẹ́ nǹkan tó jáde lẹ́nu. Tó bá ń brag mọ́ Ìbílẹ̀, sí àwọn olórí burúkú kan náà máa believe pé èèyàn kan ni. Esabod she's nothing yàtọ̀ sí kòròfo. Esabod kò rewé tà. Until to one full over that terrorism, she's not working. She pretends to the whole world that she's a hardworking person. She's hardworking, and that's why I call attention of the world, the whole wide world. I call attention of Canada. Thank God for Canada. They stop her. They put her something when I was in Quebec. Yeah, when I report her. I call attention of America because she always go to America and control the GO and fraudster and GO. Con your part, con your Then they'll be using Esabod to be go and be collecting those Abayawu.
You understand me? So I call attention of everybody. A lot of people are not so frustrated, and the criminals, they will hate me. I don't care if the criminal hates me. You understand me? I don't want to collect anything from criminal. You understand me? So they have nothing to offer me. Okay? Because if they actually have something to offer, wọn ò ní máa ṣiṣẹ́ ìbáyé ẹnìkan jẹ́ láti máa báyé ẹnìkan jẹ́ gba nǹkan ní nǹkan já olè ìyá olórí burúkú aṣọmọ nìkan á wá jáde síta á máa lóun fẹ́ lọ máa bá wọn collect owó yẹn. You understand me? Mi ò lè kó sí nǹkan tí kò sí wọn bá fi Ọlọ́run bí ànábì fún mi èmi àti Esabod ó ti di ọ̀sán àti òru. If I forgo a lot of people on this social media Esabod ó máa jẹ ìyàkúrọ̀ mi gbogbo ẹni bá dẹ̀ support Esabod ẹlẹ́dàá ṣẹ̀dá ó máa kọlù yín ni ẹ máa jábọ̀ ẹ máa rẹ́pọ̀ ẹlẹ́dàá máa gbé yín wálẹ̀ ni kò ní bó ṣe máa rí nìyẹn o. Now Esabod confess her sin. She saying it and I want to play it again to the whole world to come and see. And the crazy people also that supporting Esabod ipe ẹ̀yà wèrè ni. Number one, Esabod ya bàbá ọmọ ẹ̀ ó jẹ́ ya ìyàkuyà láyé. Bàbá ọmọ tèmi àwọn tó pa ó ti lọ sí mi kò sẹ́ni tí ò ní kú láyé ṣé ti yé yín. But ẹ jẹ́ sọ fún yín mo dá nílé mo dá níta. Ẹni bá dìtẹ̀ mọ́ mi nìkan ló máa ṣe orí burúkú òtítọ́ ni mo gbé dání. Mi ò gbé wèrè dání mi ò dẹ̀ ń ṣe olóṣì mi ò ń ṣe alábòsí. Ṣó ti yé yín mo dẹ̀ tún sọ ni mi ò tí ò bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tí mo ti bẹ̀ wọ́n títí wọn gbọ́ mi ní èmi kò ní dẹni tó kàn máa sọ̀rọ̀ lórí Facebook mo lè ṣe eré lórí Facebook kí n ṣe other things but pé mo wá di ẹni tó ń sọ̀rọ̀ to expose some people is what people have done to me. Okay, so Esabod today we are going to expose her. She came out and she was cursing. Anytime she man suffer when you man cursing, some people be in the system of Canada. They say they are not cursing. They are not cursing. What of Esabod that is cursing? And a lot of people also in this system of Canada they curse. And I'm not cursing Canada. I'm not cursing any country. I'm cursing people who are disturbing me. Who want to continue to disturb me and my daughter. So that is it. I want to play this because when Esabod is doing her own, nobody doing anything to her. Mo ní tó gbé kòrò fún ó gbé ìkarahun Imi Jade ó fi jẹ́ pé ó ní oògùn karahun ìgbé yẹn lọ́wọ́ ní ó fi gbé lẹ́kan tó rìn wọ́gbó lọ nílùú Nàìjíríà ní ó lè fi gbé ní ó lè fi wá jáde ó gbé olóògùn òun náà sọ pé òun lóògùn yẹn tó bá ní oògùn kò lè gbé lẹ́kan second born ẹ̀ tó jẹ́ lẹ́kan kò lè fi gbé jáde níbi tó ti rìn wọ́gbó lọ lára àwọn èèyàn tó máa sọ pé ọmọ òun rìn wọ́gbó òun ni Esabod wà àwọn ọmọ èèyàn tó bá kú àṣepọ̀ ọmọ òun kú o ibi tó kú sí rèé ó máa ń ṣẹlẹ̀ casualty àwọn misfortune happen to many people Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí wa ìwọ tó sọ pé bye bye yẹn ṣé mo pè é síbi tẹ́lẹ̀ ni misfortune happen but Ọlọ́run ẹlẹ́dàá kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí mi kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mọ̀ tó bá fẹ́ mi fẹ́ rí ṣùgbọ́n mi ò fi yọ àwọn tó ṣẹlẹ̀ sí gbogbo but Esabod yìí torí n tó ṣe ní ọjọ́ tí àbọ̀mọ́ mi kú yìí kó tó di kókú ni wọ́n ti sọ lórí social media ni wọ́n announce ẹ̀ mo sọ pẹ̀lẹ́nu mi ni wọ́n announce ẹ̀ lẹ́yìn tó kú tán gbogbo wọn gbé ẹ máa dàkú ni gbogbo yín pátá lẹ ti parọ́ mọ́ mi lórí social media yìí ẹ máa dàkú ni èyí tó ń sọ pé wọ́n bá gbé nǹkan sọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan máa ń dàrú ó máa dàrú fún yín náà ni gbogbo ẹni tó sọ pé tèmi o ọ̀rọ̀ tí mo sọ lórí social media tó pé tòótọ́ ni mo sọ ọ̀rọ̀ ní orí social media mi sọ pé Ọlọ́run ni mi o nínú 100 kìíní mi mo gba 90% lórí ọ̀rọ̀ tí mo sọ èmi dẹ̀ lè máa lẹ́mi ni mo kú èmi mo dẹ̀ jẹ̀bi Ọlọ́run máa dàgbò ilẹ̀ bí ẹ̀ ní sinmi bí èdè ayé yóò ṣe lè jẹ́ ìkan mọ́ èdè ayé ìbò ṣe pọ̀ tó kò lè jẹ́ ìkan mọ́ láyé èdè yín ò ní jọ mọ́ tẹ́ máa fi lọ bá Ọlọ́run láyé tẹ́ máa fi lọ bá Ọlọ́run tẹ́ máa fi sílẹ̀ ilẹ̀ Ọlọ́run tẹ́ máa fi sílẹ̀ ọlọ́ra ilẹ̀ Ọlọ́run tẹ́ máa fi ṣíwò ẹ̀ ní èdè yín kò ní jẹ́ ìkan mọ́ láyé kò ṣe tí Ọlọ́run dàwọn níbi tó gbé kọ́lé ìṣọ́ bábélì nìkan èdè ayé yìí so far àti èdè ayé yìí nìkan kò jẹ́ ìkan kò sí single person kan nínú gbogbo àgbáyé tó sọ pé gbogbo èdè àgbáyé nítorí bẹ́ẹ̀ èdè yín ò ní yé ènìyàn Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí àárín yín kó tòrò èdè àìyedè ìjà àjàkú kẹ́ẹ̀sọ́ lè fẹ́ ní ẹ máa jà tẹ́ máa fi kú ẹ fọmọ jagun ẹ fara yín jagun ẹ parẹ́ sógun gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé èmi lẹ jogun mọ́ ní orí social media yìí ẹ máa parẹ́ sógun ẹ lógun ẹ̀ nídé èmi kẹ̀dẹ̀rẹ́ Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi jẹ́ ọmọ ajagun náà mo máa jagun náà wọ́n pa à ń tètè lọ sí ojú ogun we can come late but let me tell you ìran bàbá ńlá mi mo fi jọ ajagun náà ni wọ́n àwọn ìmọ̀ bá jagun Ọlọ́run máa bá mi ṣe ogun náà kí n tó lọ sójú ogun yẹn àti síwájú mi bẹ́ẹ̀ wà níwájú àwà lẹ́yìn ajagun ṣẹ́gun òde ọ̀run àti tinú ayé yóò dà fún mi yóò sì ṣe ogun náà fún mi so ogun tí Ọlọ́run ti ṣe ni so Esabod ó lè ní ó ṣe pẹ̀lú àwọn terrorist kò ṣe rọ́ ó pa èèyàn ní orí social media ní Esabod ti máa clear ló máa sọ pé ẹni báyìí táwọn fẹ́ pa wọ́n dẹ̀ pa ní Nàìjíríà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí Esabod dá ẹjọ́ ikú àwọn àgbàlagbà àti ọmọdé àtọkùnrin àtobìnrin ó dá tó bá jẹ́ pé owó bá ti jáde ńbẹ̀ ẹni bọ̀ tó wá wù kàn pa wọ́n ti káṣà ti fún lówó ni but tó bá ti jẹ́ pé owó ò jáde ńbẹ̀ ló máa jẹ́ activist wèrè òsínwé olórí burúkú kan now let's play it. I saw this video. Wọ́n kúrò jọ. Bẹ́ẹ̀ sí ha? Ma gbọ́. Èmi ò fọ́ fún lẹ́tà lọ́yà. Mi ò fọ́ fún lẹ́tà lọ́yà. Tó mú ní evidences máa fi náà kí ẹ kọ́ọ̀tù. Lọ́yà kìíní tó lè wò fọ́ fún yẹn actually ó ń fọ́ fún ọjọ́ tó kọ́kọ́ gbé lọ sí court ní orí social media yìí tó kọ́kọ́ sue ẹ̀ sí court ó ń sọ ẹkún ni
ó sun ẹkún báyìí gbogbo àbáyé kúlùdì àwa dá owó fún ọjọ́ tí wọ́n na ìyálàjẹ́ ẹ̀bí ẹni máa nà pa ní social media gbogbo everybody silent gbogbo wọ́n na ìyálàjẹ́ ẹ̀bí ẹni máa pa èmi ni mo dìde fún òsínwó olórí burúkú yìí èmi ló máa dì mú lẹ́yìn ìgbà náà tí wọ́n pa bàbá ọmọ mi ó mú bàbá ọmọ mi ó ṣe òkè chakachaka fi báyìí ikú burúkú ló máa pa gbogbo yín dànù gbogbo ẹ̀yin bá support Esabod àwọn ìkorò tán ti fi jó àwọn èèyàn nínú ilé wọn Esabod máa support wọn wọ́n máa fi jó yín ara lé mi gan tó bá pẹ̀lú àbára ilé bàbá ọmọ mi gan tó bá pẹ̀lú tó o bá fẹ́ ṣe òfò ọmọ o máa kúrò lábẹ́ Esabod ni ìwọ kan tó bá rò pé o fara sin àwọn kan nínú àwọn ẹbí bàbá ọmọ mi tó bá rò pé o fi ara sin torí pé àwọn tó ń sponsor Esabod majority of them too wọ́n ní ṣe pẹ̀lú ẹ̀pẹ́ torí ìbílẹ̀ sí ilẹ̀ tó ń polówó yẹn gbogbo ilẹ̀ ẹ̀pẹ́ pátápátá àwọn ló polówó ẹ̀ tó dẹ̀ mọ̀ pé majority wọ́n gbà wọ́n jí wọn gbé ni àwọn olórí burúkú olóòórùn kan tán bá ta gbogbo dúkìá bàbá ìyálà ìyàwó tó bá ti fún wọn kọ́bọ̀kọ́bọ̀ they are going to support them I don't give a damn I don't support evil. ẹni tí o bá fẹ́ ṣe òfò láyé in tó mọ̀wọ́ tó mẹsẹ̀ tó jẹ́ ìrúwó tó bá dìlé ẹ lórí tí ò fẹ́ kọ́ dẹ̀ ìrúwó lé lórí you stop your bullshit ẹnikẹ́ni tó bá tún parọ́ mọ́ mi máa jẹ àkàrà yín mo sọ Esabod bá jáde kẹ́ tẹ̀lé Esabod kẹ́ máa lẹ́ máa two step bá mọ́ ti tò ọ́ family gbogbo yín pátá tẹ bá ṣe ìṣòṣìṣẹ́ yóò bí olórí burúkú yẹn èmi ni mo ṣe dáadáa fún yẹn ṣe dáadáa fún èmi. ẹ jẹ́ play only the battle line has just been thrown between òun àti ìbílẹ̀ ó sọ nísìn nínú fídíò yìí ó sọ fún gbogbo àgbáyé pé ìbílẹ̀ nǹkan kì í ṣe ilẹ̀ ló wá polówó lọ́dọ̀ òun igbó ń bẹ̀ òun níṣẹ́ ẹdẹ tòótọ́ ni iṣẹ́ wo nìyẹn igbó ń bẹ̀ òun bóyá kò ń lọ pa nǹkó máa go after people ó dárúkọ ó ní ẹnìkan mú ìzì ó ṣàdárúkọ wọn ó lóun ní a lot of voice notes àní gbogbo àyè tèmi bá wá ń sọ fún yín ní orí social media yìí wípé àwọn èèyàn polówó ọjà lọ́dọ̀ Esabod wọ́n kàn bẹ̀ ní iṣẹ́ òṣì ni. ti fẹ́ bà fídíò mi jẹ́. eyín tí ajá fi ń bọ́mọ ìṣeré ló fi máa ń gé jẹ ẹnikẹ́ni tó bá tún parọ́ mọ́ mi tó bá tún gbé ọ̀rọ̀ mi káàkiri ní tí mi ò ṣe ní tí bá ṣe tó bá ní mo ṣe mo máa rẹ́rìn ni I will love it ipe ẹ̀rí mi bọ̀ ní tí mi ò bá ṣe ẹni bá ń parọ́ ẹ̀ mọ́ mi àwọn àti káfíà sọ létẹ̀ ikú òjì tó máa gbé gbogbo nípa ẹni jèrè láyé ẹni bá ní kébì ṣiṣẹ́ kí n má jèrè gbogbo iṣẹ́ rẹ tí mo ṣe láyé ẹni bá ní má jèrè ò ní jèrè mọ́ láyé tó bá jẹ́ ó máa kúrò mọ́ lọ́wọ́ àbí kó bọ́sọ̀ lọ́wọ́ ẹ̀ má ta sí mi ó ti yé láìfù ní nǹkan tó bá ti fún mi padà ní máa fún ẹ tó bá fún mi ní àdùn máa fún ẹ ládùn padà tó bá ṣe lọ́ọ̀fù máa show times 10 ẹ̀ fún ẹ give me one I give you 20 but you give me one of that bad thing tó máa fún mi tẹ́lẹ̀ yẹn I give you 1,000 of it back bẹ́ẹ̀ ni both physically and spiritually ni mo sọ èmi ò ní gbé ìgbín jáde mi ò lóò ìgbín tí mo bá gbé àdúrà mi lórí ìgbòho tí bá fẹ́ wá sórí mídíà tí mi bá jáde ni máa ń wọṣọ mi ń wọṣọ o every time mo lè gbàdúrà ìwòwò ní bọ́lọ́run ṣe dá mi ni máa pe Ọlọ́run lórí ẹ̀ mi nílò candle mi nílò anything ẹnu mi ni máa bèrè àti omijé ojú mi ni máa fi bèrè lọ́wọ́ Ọlọ́run àti ire tí má ti ṣe tí Ọlọ́run rí tí mi ò tẹ̀ fẹ́ tẹ́lifọ̀dì rí. So let's play this gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú family mi náà bàbá ọmọ mi is my family ọmọ mi very dear to me tó bá darapọ̀ mọ́ Esabod lórí social media àbí tó fara sin ẹnikẹ́ni nínú àwọn tó ń ṣe blog tó dẹ̀ jẹ́ pé ìkànnì wọn ṣe yẹ lórí social media láti lè gbé bọ́ọ̀lù dé sí àbọ̀ ọmọ mi ikú òjijì tó máa gbé pa tó bá ti ń ṣe é sí kó yá tètè dẹ̀yìn ó bá dẹ́yìn báyọ̀ máa yọ sọnù bí ọ̀wọ̀ náà wò kí káníkọ́ bá yọ bẹ́ẹ̀ ni mo sọ torí pé tẹ́yìn bá wáyé ogun jà ní lè máa ṣe rere kọ́ máa fi sọ fún mi kọ́ máa bí pé wọ́n ní ẹ̀mí èṣù kan ẹ̀mí tí wọ́n fi ń pa èṣù tí wọ́n fi ń pa ẹ̀mí èṣù wọn fún mi yẹn pé gégùn fún wọn ó ní woe unto them cause the Satan receive the devil he will flee from you. So let's play this. Ìbílẹ̀ according to Esabod bó ṣe sọ sí pé criminal ni ìbílẹ̀. In fact láti bí ọjọ́ mẹ́ta tí mo mí pé for the past months now I have not been talking like before like coming regularly it's not because I don't need to talk it's not because I don't have I need the attention and I need also my platform to be I need to update people but mo kàn dúpẹ́ fọlọ́run ni pé eventually at the end ọ̀tá gan Ọlọ́run tú àṣírí ọ̀tá ni Ọlọ́run tó dá mi sáyé ó ń tú àṣírí ọ̀tá ni àṣírí àwọn ọ̀tá mi ò dẹ̀ ní bò láyé ẹnikẹ́ni tó bá fẹ́ bò wọ́n láṣírí pàápàá àfitẹ́ni yẹn náà ò bá mọ́ Ọlọ́run jọ mo gbàdúrà kan ọ̀tá tó bá ń ṣe bí ọ̀rẹ́ sí mi bàbá mi àti Ọlọ́run mi jọ jẹ́ kí n máa kórìíra ìjẹ́ kó máa rùn sí mi bí ìgbẹ́ gbogbo ẹnikẹ́ni ọ̀tá tó bá ń ṣe bí ọ̀rẹ́ tó ń pretend to be friends to me that actually getting close to me to come and knock me out to come and do evil or that have been doing evil I pray Lord that help me Lord to hate them I will not love my enemy love your enemy yẹn kò sínú curriculum mi kò sí mọ́ nínú gbogbo diary mi mo ti pàdé rẹ love your enemy I've tried it for be 57 years and 58 years going to 60 years ayé mi mo fi trust pray for them show love to wrong people I'm tired of it simple. Look at the criminal. Number one, let me analyze this woman to you. She's very lazy. She used that shit. The app to talk about people cover up me. She do nothing.
when you look at inú herbs ibi tó lóun kọ chefs yẹn kò gba shop síta ẹ máa rí pé the same thing tó kàn sí láti 10 years going to 10 years now tí mo ti wà lórí social media tí mo ti ń blog kì í ṣe wà tí mo lórí social media tí mo ti ń blog o bó ṣe tó kéyẹn síbẹ̀ ló wà ike tó wà nínú ike yẹn ló wà ńbẹ̀ látọdún tó ti wà ńbẹ̀ téèyàn bá ń ta ọjà tó bá tà lọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta tí ò bá tà nígbà tó wà máa refill gbogbo ẹ̀ bó ṣe tó síbẹ̀ nìyẹn just to disguise just to cover up to tell people that she's actually working so that she'll be using she have the account business account she'll be using the business account to collect fraud money to do evil to cover up with the share that òun ta àgbo she's not selling anything. I mean Nigeria that's what they used to do. They cover up their face. They open some nonsense thing using that to pretend that to tell the world that that's what is actually fetching the money. That's not what's fetching the money. They use it to camouflage. If people can listen to them and study them very well, you will know what I'm saying. That we are not like we don't hate them. We're actually exposing the evil because you know what? I was saying the truth and she's telling me that I was lying. She against me from the one because they paid her. So there's somebody like that. If I continue to expose her till Jesus come, it's not a sin. But let's listen to her. Let's listen to her. We are sorry. Ìwọ tó máa jáde fún yàn ó ló send fún ìbílẹ̀ pé Albert tó ń ṣe yẹn pé o tún send kó Balago tún sọ o tún send kó ta Bola sọ pé ẹnìkan tẹ́ni ń ṣe kó má fi fracas kó má fi support kó má fi polówó company yẹn o kí ni wọ́n fi ń polówó gbogbo àwọn tó gbéṣẹ́ fún ẹ àwọn criminal bí àjọ ọmọ gbé bẹ́ẹ̀ ni àwọn tó ń ti accuse bí ojú ọmọ gbé àwọn baby fat bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ pé ó ń gbà kó ní kò lè tó ń ṣe terrorist tó ń lo ìbọn tó ń pa èèyàn gbogbo àwọn tó ti scam lórí social media yìí kò ń ṣe ìbílẹ̀ nìkan ló máa kọ́kọ́ gbé wá tó máa lóúnjẹ àdìwọ́n ló máa kọ́kọ́ sọ fún wa all these people tó ń polówó fún they are genuine they are legitimate they are not fraud this and that gbogbo àwọn tó ti polówó fún bíi mẹ́ta tó ìwà ní of recent láti bíi 3 to 4 years ago gbogbo pátá ni wọ́n scam lórí social media tó bá ti wá scam tán ti ṣe tán ṣe nǹkan burúkú you now be saying that wàá bá yé wọn jẹ́ lẹ́yìn tó gbowó owó tó dẹ̀ gbà kẹ̀dẹ̀rẹ́ tán fi wá ṣe Albert tó ní wọ́n fi ṣe Albert lọ́dẹ̀ àbí tó ń kó fún ẹ kò ṣe kó dá padà fún wọn ò dá padà fún wọn wàá máa ní ó máa bójú wọn jẹ́ ni ó lè ní tó bá ti bówó yẹn tó wà wádà sí rough kọ́ máa lè máa rò pé yọ̀ gidi ni èmi detect kó tó ti pé mo dé sórí social media mo ti mọ̀ pé wèrè ni wèrè gidi àwọn tó ń tẹ̀lé náà tó lọ́ọ̀bẹ they are all crazy like you kódà àwọn tó ń pè ẹ́ tó máa ń pè ẹ́ tó máa ń rè pé ó máa rò pé ó léèyàn yẹn wọn ò gbádùn wèrè ni wọ́n I am telling you àtàwọn tó polówó terrorist ní gbogbo yín ṣe you are sponsoring terrorism ẹni tó bá lọ síbi ilẹ̀ onílẹ̀ tó gbà á tó lọ gbogbo oníkan tó ń fa gidi gbà á ó lè terrorist ni odò tí oṣù tó rọ̀ ó terrorist ni tó máa dédé gbà nǹkan nìkan tí ẹ̀kan máa dédé gbogbo bẹ́ẹ̀ ṣe rí owó ní ànímọ́ bẹ́ẹ̀ ẹ̀kan máa dédé pọ́ sórí ilẹ̀ nǹkan nìkan ẹ máa gbà terrorist ni ó yá máa gbọ́ o Esabod ìbílẹ̀ yẹn ó sọ níbi báyìí pé wàá tú gbogbo àṣírí ẹ̀ olórí burúkú làwọn tó bá gbà ẹ̀ gbọ́n náà tó bá máa tú àṣírí ẹ̀ sí ṣé àṣírí tó ṣe fẹ́ tú lé ní ìgbà tó tí dókàsì ti gbà lọ́wọ́ ẹ̀ eléyìí sọ pé 21 viewer tí one person bá ń wò wá we are going to talk if one person is looking at me kí ló yẹ tó tún wá kú 21 viewer yẹn ikú ló máa pa ẹ́ ikú òjì ló máa pa Esabod olórí burúkú the terrorists if I want to boost my page I will boost it but I cannot pay money to boost our jargons láti wá sórí platform my page is going to be organic okay onídàá gbogbo yín po òfò lẹ́ṣẹ̀ for you to know that we don't care about the people watching ó ti yẹ yín bẹ́yẹn even kan pé 1 million ṣé moment tó wà ńbẹ̀ ni kan pé 1 million ṣé moment tó wà ńbẹ̀ ni onídàá fún ẹ Esabod ó ṣí èrè kò ní dá fún ẹ Esabod kí mo sọ fún ẹ kò ní dá fún ẹ àti gbogbo àwọn tó sọ pọ̀ kò ní dá fún yín mo sọ kò ní dá fún yín ni mo sọ olórí burúkú báyẹn tí ń yẹ máa bàjẹ́ nìyẹn 5,000 kẹ́ máa tọrọ owó kiri ẹ wà lórí mídíà náà ẹ máa tọrọ owó kiri ni ẹ lè bẹ́gbẹ́ pé lẹ́yìn bá ti gba gbogbo kádàrá yín tó ti ba kádàrá yín jẹ́ kán wá gbé kán máa fún yín ní kọ́bọ̀kọ́bọ̀ tí ò lè ra ráìsì tí ò lè rówó tí ò lè ra kúrẹ́ tí ò lè fún yín lóúnjẹ ayé yín máa wà wasted ni. ó yá màgbọ́n. ìwọ sọ pé èmi from grace to grass from grass to grace from grace to grass bí ìtìrì grace ni mo ṣe rí ni tó bá mọ nǹkan tó ń pè ní grace olórí burúkú yín from grass to grace ó mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ṣé mo mú gbókin tó sọ̀rọ̀ ni ó rojú Esabod ni tí wọ́n bá fún ní owó bó ṣe wà yẹn báwa ṣe dúró táwa dúró tá maintain bá ṣe dúró yìí tá ìdúró báyìí ìgbà tí Esabod ń go through gbogbo trial àti trouble ẹ̀ tó fà wá
tó ju tiẹ̀ lọ. Let me tell you. Ó rí bó ṣe rí ni. Ó rí bí Esabod ṣe rí ni. Ó dọ̀tí láti òkè dé ìsàlẹ̀. I carry big grace. Èèyàn owó platform kan ni from grace to grass. Torí majority àwọn tó wà lórí social media yìí. Wèrè pọ̀ ńbẹ̀, terrorist pọ̀ gan. Ó lè cause scam. I'm not part of you. So why do you expect me to I'm not part of your battle. You want me to you want me me ò ṣe politics gan. Me kiss ask anybody gan. You want me to people to come and follow me. Tí bá sọ fún yín sí mo bá dàgbà do sílẹ̀ sí. Tí mo sọ pé mo fẹ́ fún àwọn èèyàn ní 10,000 5,000. Gbogbo yín ẹ máa kú bí báyìí ni. Owó tó máa gbà ó yá gba 10,000 kó lọ kú tó ń fún yín lórí social media. Gba 10,000 kó lọ kú kó gbé ìyá àti bàbá ẹ̀ sílẹ̀. Ó ní bí ní kó má comment sí orí bó tún fún wọn comment ńbẹ̀ ni. Orí pé o pé not of nonsense now you are also making sense. Orí bó ṣe ń kọ̀ọ̀kan síbẹ̀ yẹn sí. Orí kó rí ìyá ẹ̀ tí àrò pé Esabod tó ń sọ pé olórí burúkú ni. Esabod tó mi odidi ọmọ tọmọ ẹ jalè tó gbé Esabod kí tó play ni Esabod gbé ní ìlú Dublin for like láti fẹ́ pé 40 years because ti lé 40 years sísìn nígbà tó gbé bẹ̀ for like 20 something years wọ́n sọ fún pé gbogbo ọmọ ẹ̀ kó ní gbòòrò nínú ìlú Dublin tó ọmọ ẹ̀ mú gbó ó dẹ̀ ń jalè ó shoplift ta ló fi jọ ọmọ ìyá ẹ̀ ló fi jọ ó lè yẹn tí ọmọ ẹ̀ jà kan fi ní kó gbé kó lu Esabod ló fi jọ Esabod ṣe tí ẹni tó bá ń jalè ó máa fraud ó máa ṣe terrorism Esabod is doing terrorism is every people gbogbo owó tó ń jí táwọn fraudster jí ní America ó máa bá wọn lọ jí ó máa bá wọn lọ kó á open torí ẹ̀ ló ṣe open account máa ní àwọn ní company sí Turkey òun ní company sí Dublin tó ní sínú ilé ó fi ń bá wọn gbowó fraud ni Esabod she's a fraudster and anybody that is a fraudster she's a terrorist she's not a joke and what I'm saying today is to be exposing her to tell the whole world that what we are saying this is it she said it she confessed with her mouth that òun pa èèyàn òun jẹ èèyàn the battle have been drawn lẹ́yìn tó ti san 30 million fún ọdún kan tó ń sanwó fún ó ní kò ṣe owó Albert ló ń san fóun ó ní owó kóun lè ṣe pé òun gbé drug àbóun ṣe kankan ó lóun ló wà ó ní a lot of secret wà ní ọwọ́ òun Esabod bá jẹ́ olùkọ́ sábẹ́ bẹ̀ yẹn kó o lè stop mi gbogbo nǹkan tẹ́ ṣe náà ní gbẹ́ngbà when your secret is coming out now all of you have your baba sàlẹ̀ àti ìyá sàlẹ̀ olórí burúkú that destroy Nigeria that want to destroy the whole world you bastard ọmọ àlẹ́ yín okay you believe that when you destroy the platform I won't be able to talk when I don't see people there I talk mo ti ṣe ṣáàtì ní tó yẹ pé èèyàn mẹ́ta ló wò mí mo ti ṣe lórí YouTube bẹ́ẹ̀ ni tí gbogbo wọn dẹ̀ máa kó account wọn bá mi ìdẹ̀ delete it they ask me to delete my page so that I can get new I will not delete it okay I will not delete it because the secret that you want to cover I will not cover you because Bible said those who cover their secret their sin he said they will not prosper so if I cover Esabod and the evil deed all of you are doing it means I will not prosper I'm prospering ó jẹ́ nsọ òyìnbó má jẹ́ nsọ òyìnbó sọ prosperity gbọ́gbọ́ lèmi I prosper beyond my expectation. Okay? Because level tí mo wà tẹ́lẹ̀ kọ́ ni mo wà báyìí. It's not about me come and display money. It's not even about money. Ó ti yé yín? So, brain mi ṣiṣẹ́ ojú ti Esabod lọ. Life mi by God's grace ó dá times million for ju ti Esabod lọ. Gbogbo ti Esabod bá display lórí social media. Wọ́n dá ṣe ẹni. We work for our thing. Àwọn ò kì í ṣe òkú bẹ́lẹ́tẹ́ ní gbogbo ìtẹ̀tẹ̀lẹ̀ Esabod. Àti Esabod tí wọ́n dáwọ́ fún lójoojúmọ́. Esabod she's a thief wọ́n dáwọ́ fún ni tí ó bá gba donation kò lè ṣe birthday lórí social media bí ó bá gba donation gbogbo paru àti wòṣìwòṣì èyí tí Ìyábàdàn fún tó kórí burúkú bá yẹn èyí tí gbogbo àwọn èèyàn dá fún nígbà yẹn tí wọ́n rí owó Nàìjíríà jí nígbà yẹn ọmọ kan wọ́n dá gbogbo ẹ̀ fún ni òkú ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún tó bá dípò kúkú wọ́n dín àkàrà fún kó tó ọjọ́ tó kú wọ́n ara aṣọ tó máa fi sí wọ́n ara pọ́ sí kò lè ṣe mọ́ wọ́n ra gbogbo kan fún Esabod ni òkú ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún Esabod she's a living corpse àti ẹni tẹ́ntẹ́lẹ̀ you are crazy. Okay ní orí social media iṣẹ́ mi nìkan ni máa kọ́kọ́ ṣe ṣáàtì tí èrò kò wọ nípa ẹ̀ iṣẹ́ mi nìkan ni àti pé ní time nígbà àwọn politician ló ń rè ní sí àwọn ló ní platform àtàwọn ọmọọṣẹ́ wọn tó bá rí àtàwọn títún díẹ̀ náà tó bá kó crowd fún tó ti tán àtàwọn tó bá ní hackers and I don't want that I don't want to create impression to be telling you they love you kó máa jẹ ẹran ajẹnu wọn bá pé platform ẹ báyìí gbogbo ọmọ ṣe ń lọ káàkiri wọn ń tọrọ owó ni tẹ bá fẹ́ dúró sábẹ́ ìyẹn ni tí ò ní grace ogun ẹ ti jábọ́ gbogbo yín tẹ tẹ́ sábẹ́ ogun yín ti tán bírú ẹ tó bá ti lọ support Esabod gbígbé kí wọ́n lè kó jẹ́ ilé moṣú kó má kọ́lé kó má ralẹ̀ owó ò ní tó ogun bàbá àti ọdún ìyá ló máa fẹ́ rojúmọ́ kò ní tó ní kò tó kò lá bẹ́ẹ̀ ni ewé ata gbogbo wọn bó ṣe máa rí nìyẹn kò sẹ́ni tó tẹ̀lé Esabod tó tẹ́ síbẹ̀ tí káyé ẹ̀ máa dín kó máa dín wọ́n máa ń sọ bàbá nù sọ̀yá nù sọ gbogbo wọn nù ikọ̀ burúkú máa ń ṣẹlẹ̀ sí wọn ní go and check it ó wà ní history kò ń ṣe pé irọ́ kó ṣán kú lójijì èyí tó blog fún níjọ́ yẹn tó pè ní Akínwùmí ní Nàìjíríà ló ti ṣọ́ lójijì ni wọ́n ní ikú yóò ní notify wọn pé ṣe pẹ́lẹ́ tó bá tiẹ̀ síkì àwọn kan máa dédé ṣọ́kú gbàmù ni a dẹ̀ máa kọ́ bẹ̀ lórí ibẹ̀ yẹn ó ń fi ayé yín jẹ wòṣìwòṣì alára ṣíṣá ìyáta rẹ̀ ṣá bẹ́ẹ̀ ni ọgbìn mú tẹ́tẹ̀ mo à ń gbàdúrà nísìnyí nǹkan tó jáde sí gbòòrò sí a máa gbàdúrà nípa ọ̀bọ we pray against rats asínyekú àtòkété we are going to pray against àwọn animals wo la máa pray because àwọn ẹranko àìsàn tó wà ń gbòòrò sí ẹranko ló ń kó wá àtàwọn ẹyẹ òkùnkùn ó ti yé yín orí ẹ burú lẹ́kọ̀ọ́ kú wọn ò rókú ẹ̀ lẹ́kọ̀ọ́ kú wọn ò rí òkú lẹ́kan bàbá lẹ́kan ó tún wà ní Ìbàdàn ó ń fi igi rìn ní ó ń ya ipò ní ìlú ní ayé tá a wà yìí pò ní bàbá lẹ́kan ló fi ń yàgbẹ́ pò àti igi ló lò
mekuturu mekafo ni baba Lekan Esabod wo ní mental problem tó fi mental gbàwé ó wà nílùú òyìnbó for 20 something years until tó join terrorism group tó ń pa ìyàn dànù ní Nàìjíríà tó ń jalè àti tó lọ ń kówó ní Amẹ́ríkà lótórí owó ayé Esabod ò da kò kéwú kò kàwé wọ́n paláru ó tún dúró àti gbogbo àwọn tó ń tẹ̀lé olórí burúkú ni wọ́n àwọn tó tẹ̀lé Esabod tí kókó bá pẹ́ pín ogún wọn ò ní pín ogún fún wọn ilé moṣú ni wọ́n jáde moṣú wọn ò lọ́kọ wọn ò ní boyfriend wọn ò dẹ̀ dàgbà wọn ò kọ́lé wọn ò rálẹ̀ olóṣì olórí burúkú ó yá jẹ́ play kiri Esabod àbórí ẹ̀ dàrú níṣẹ́ tó pé mo dákẹ́ fẹ́ láti joy àwọn òṣì èrè mo bí sí ni o. máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kì í ṣọ̀gá ìwà pa tó pa wá pọ̀ kankan. ok ṣẹ́gbọ́n ó ní òun máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kì í ṣe ilẹ̀ ló wá polówó lọ́dọ̀ òun ṣẹ́tìrì criminal tàlàjẹ́ ìpakùrù mú tàlàjẹ́ ìpakùrù mú tàlẹ́lẹ́wọ̀n ìpakùrù mú ìwọ tá a forúkọ sí ọ̀dọ̀ àwọn immigration bíbà àti kìíní àwọn kìíní bíbà tí wọ́n fi stop sí orúkọ wèrè yẹn ìwọ òsínwín lásán lásán wọ́n investigate ẹni ó ti jẹ́ wọn mọ́ ní oyún ó ti jẹ́ olórí burúkú oore ó yá ṣẹ́tìrì fẹ́ẹ̀sì criminal yẹn ta ló ń pakùrù mú. ó máa sọ fún àwọn òbẹ̀rù lẹ́tà ẹgbẹ́ lẹ́tà fún bóyá ó máa rówó ṣe Amẹ́ríkà tó lọ ní ẹnìjọ́ mẹ́ta yìí owó ike náà fi ra tíkẹ́ẹ̀tì fún orí social media ló ti ń tọrọ owó ẹ wá ṣe kìnnìkan ẹ wá ṣe gbẹ ẹ wá ṣàwọ owó orí social media náà ti tọrọ owó fún náà ti tọrọ owó gbogbo pàrùpàrù bá golo ṣé tí wọn bá ra góòlù ẹ máa gbọ́ tí ìbàjẹ́ pẹ̀yìn kan wà tẹ ya wèrè ó dé Amẹ́ríkà ó ní góòlù lélẹ̀ ṣé gbogbo ẹni tó bá ra góòlù kò ní nǹkan tó máa pààkì góòlù sí lẹ́ni I will show you máa polówó góòlù máa kó góòlù máa polówó góòlù sórí bíbá fún ẹ mo gbé Dubai ni for years mo dẹ̀ máa ń lọ sí Dubai àbí tó Dubai many times lẹ́yìn mo kó ní Dubai ó gbọ́ akó ṣé tí wọn kò ní tó bá ra góòlù ó ní receipt ó ní certificate ó dẹ̀ ní bọ́ọ̀sì tó máa fi góòlù sí wọn ń pààkì góòlù bí ọ̀sẹ̀ ní àwọ̀ Esabod mo rí torí wọ́n mọ̀ pé góòlù ń gbà mí ó lè wà flexi tó bá jẹ́ original gold ó lè kàn bó ṣe máa ń kó papọ̀ yẹn tó máa dún wòrowòro tó bá jẹ́ góòlù ní ìwé lẹ́jọ́ tó bá jẹ́ góòlù ní kò ní rí bẹ́ẹ̀ ó lè kàn torí àwọn tó bá ra gangan tó bá gbé gan wọ́n máa gbé with care ni kó má bàa pèsè kó má bàa ní crash kó má bàa ní kankan àwa kó paroro nǹkan tó ń ta gbogbo dọ́là tó jọ góòlù tó ń dún bí góòlù á kó yẹn sínú kiri fún yín àwọn náà ra góòlù bó ṣe rí a máa tàn yín kẹ́ bá lè tẹ̀lé kẹ́ bá lè máa rí pé èèyàn mélòó ló ti help nínú yín gbogbo àwọn old receipt tó ti fún àwọn èèyàn lówó ti pẹ́ ló bá máa sẹ́ẹ̀dì síta olórí burúkú olóṣì ó yá máa sọ̀rọ̀ lọ. ó ní ó máa fi kíní kan knock ẹ̀ ní court olórí burúkú ẹ̀ criminal wáyé tó fi jẹ́ pé every time tó bá ti gbé ọjà wá sọ́dọ̀ tó bá ti fẹ́ ní wọ́n bá ṣe nǹkan kan tí kíní ẹ̀ contract ẹ̀ bá stop you turn it to fight nígbà tí PS wá ìgbà tí kí lórúkọ ti bẹ̀rẹ̀ náà wá gbogbo wọn pátá ni wọ́n ń jà lóní wọ́n ń jà lórí ẹ̀ gbogbo owó tó gbà lọ́wọ́ owó ṣe dá padà pé okay o I don't want to have money from the fraudster I don't want to have money with the bad people or from the bad people this is your money I refund it tó bá bí ìyá ẹ̀rẹ̀ Esabod gbé owó yẹn kó lọ kó síta kó sọ padà olórí burúkú bàbá ìyá àsàlẹ̀ àwọn ọmọ olè ìwọ tó wá sórí platform lórí pé mi block ẹ̀ náà iṣẹ́ tó gbà tó máa kú lé lórí nìyẹn o ò lè rọ́mọ tèmi kó máa sákiri lórí social media o ò lè rí torí wọ́n wà responsible wọn ṣe olórí burúkú ẹni low life family low lifer ayé ọmọ tí ò ní life kò ní òpò ní life tẹ bá ní òtẹ bá ní life ẹni máa sákiri lórí social media tẹ sábà máa promise yín kí ló fẹ́ promise yín wọ́rọ̀wọ́rọ̀ ló kó dání wà láìta láì kò ń ṣe kò sí góòlù nínú ẹ̀ ó jọ góòlù tí bọ̀bọ̀ lédì kan báyìí máa ń tà nàìjíríà ló kó dání ló máa rà lórí AliExpress tó bá máa pè fún yín góòlù lélẹ̀ ó lè jẹ́ góòlù náà ni ó máa ń máa kó bẹ́ẹ̀ yẹ kiri ẹ̀yin ọ̀dẹ̀ olórí burúkú èèyàn ẹ̀yin ọmọ kò lọ lárí ọmọ kò ṣiṣẹ́ rí ni. ó yá listen máa sọ̀rọ̀ lọ ó ti wà wojú ẹ̀ bó ṣe wà sad ẹ bójú ẹ̀ ṣe wú gbogbo omi lórí lé sí lójú yẹn ẹni tó ní wọ́n fún lówó tó lò lówó olówó wo lórí tójú ẹ̀ yọ bí ojú ọ̀pọ̀lọ́ yẹn olówó wo lórí tójú ẹ̀ yọ bí ojú ọ̀pọ̀lọ́ àfolówó ná olówó ẹ̀jẹ̀ olówó àpàyàn ó nìkan ló máa rí. ìjọba ńlá sẹ́yìn báyìí mo ní ọba alágan sọ pé ó máa fi kọ́ńpìnì harvard pé kí n ṣe òǹdó ni ó wá dà ó ní àmàwà dáràn ìwò tó ní ọba ńlá. gbogbo èèyàn ní sọ̀lẹ̀ mi ì sọ fún ẹ nígbà yẹn tó máa pe gbogbo wọn ní sọ̀lẹ̀ ṣé ìyá ẹgbẹ́ òmòye ọmọ tó bí ni ìyá ẹgbẹ́ kò mòye ọmọ tó bí ṣé ìbílẹ̀ tó pè yẹn ṣó jọ lẹ́ẹ̀kan lójú ẹ̀ ṣó lè jẹ́ lẹ́ẹ̀kan ni ní ìbílẹ̀ tó máa pè ní ìbílẹ̀ tó máa pè ní sàn tí ò ní lọ rapò tí ò ní lè lọ wá water system ṣe fún bàbá ẹ̀ ní Ìbàdàn tí ò ní lè tọ́jú bàbá ẹ̀ bẹ́ẹ̀ ọmọ àlè ṣó rẹ pé tó bá jẹ́ ìsọ̀nù ẹni olórí burúkú tó bímọ olórí burúkú ó máa pe àwọn èèyàn kan tó bá tiẹ̀ tilẹ̀ jalè àbí tó ṣe kankan á máa pè wọ́n sàn eléyìí sàn o wọ́n pọ́n ilé wọ́n pọ́n kú ẹ̀ lé wọ́n lọ́ fọ ọṣẹ́ sànù nígbà tí ìyẹn náà ò fẹ́ rìn lọ kó dàbí ìdílé kan tí wọ́n rọ́pò ẹ̀ tó ráyè ẹ̀ téèyàn bá kú ṣe wọ́n jẹ́ wọ́n mọ bí tán sí wọ́n rọ́pò lẹ́kan wọ́n ráyè lẹ́kan ṣáà tí ẹ̀lẹ́yìn fẹ́ tẹ́rí sí gbogbo ọkùnrin tó fẹ́ láyé kò sí kọ̀ọ̀kan tó máa ń tẹ̀síwájú wọn ò ní kọ́lé wọn ò ní ralẹ̀
wọn ke wọn ní pass tó bá mọ̀ wọn ayé wọn máa reduce ni àwọn ọmọ yẹn ká yẹ reduce ayé máa increase ni àbí tó bá sọ wá nù la ko máa sọ pé you know ko mo yan rí kẹ́ni yẹn ralẹ̀ tó bá ralẹ̀ go ma ta ni àná tí orí ẹ̀ máa ń pa ògo jẹ́ ó máa ń pa òbò ó sọ fúnra rẹ̀ ó lóbò máa ń pa obìnrin ó pa ọkùnrin òbò tó bá ti pa obìnrin àbí tó ló ń pa ọkùnrin tó ló ń ba ọkùnrin yẹn ọmọ aládùbáríkà ò lè ti dẹ̀ jáde ó lọ́mọ tí ẹ̀ náà ṣe rìn lọ. ìwọ tó sọ ó ní bàbá Sarah kú ó jẹ́ kí n tí bá sọ fún ẹ ní èní wọn ka wíìlì grandpa Sarah bàbá Sarah náà kẹ̀dẹ̀rẹ̀ ó wà òkè níwọ̀n bàtẹ̀ ní èyí tó lò láyé ó wá ayé ó dẹ̀ ráyé ṣe níwọ̀n bàtẹ̀ tiẹ̀ gbogbo nǹkan tí bàbá Sarah ṣe láyé kó tó kú ọkọ Esabod ò ṣe ọmọ Esabod ò ṣe ọmọ mi Ṣọlá tó gbé wá sórí platform yẹn ó kọ́lé ó bímọ ó níyàwó ó ní investment ó ní shop ó ń ṣiṣẹ́ ó kàwé ó lọ school àṣeyàwó fún mo tún post kílẹ̀ síbẹ̀ yẹn kàn sọ fún wa ọjọ́ tí Esabod gbé obìnrin tó fi ọmọ fọ́kọ àbí tó sọ pé ọmọ ń graduate kò sí tọmọ mi tó wà ń bí báyìí ó lọ sí ìwé tó kọ mọ́ a máa mọ́nítọ̀ ayé èèyàn nítorí pé ó fa ẹrù tiẹ̀ ó wọlé túrúrú ó mú tẹ́lẹ̀ lẹ́nu gbẹlẹ́rí bẹ́ẹ̀ nǹkan náà ṣe wà ní táyé yín máa po olúkúrú tó máa bàjẹ́ fún yín lórí bí ó máa bàjẹ́ fún yín kò ní pẹ́ mọ́ torí pé you always carry people's matter on your head and leave your own on the floor èmi máa ń gbé tèmi sórí ni mo dẹ̀ máa wà máyà aláyé bàjẹ́ ẹ̀sà bíngò ìwọ tó ti ẹ̀ jẹ́ o ti fún jẹ́ ní think I go leave you wọ́n wá ní 21 wọ́n person ti wò mí lórí social media mo dẹ̀ ṣe ṣáàtì ẹ̀ mo ṣe mo pẹ́ lórí ẹ̀ tó o bá sọ pé pẹ́ lórí ẹ̀ kì í ṣe pẹ́ lórí òbò mo pẹ́ lórí ẹ̀ mo tẹnu mọ́ látọdún tí mo ti bẹ̀rẹ̀ ọjọ́ tí n bá press ke wọ̀n dáadáa for some time ni platform mi máa boom bó ṣe ń ṣe fún mi láti ilẹ̀ ni mo dẹ̀ continue láti máa sọ for 8 years tó bá gbọ́ pé rọ́kú ọlọ́run tó wà nínú mi kò ṣe é deceive wọ́n either your and God ọlọ́run will move by crowd okay your crowd yẹn ìgbà míì tó bá lọ pẹ̀lú crowd tó lọ pẹ̀lú crowd tó mọ̀ kan wọn ò ní jẹ́ o move fast wọ́n á máa wà deceive mo like káwọn èèyàn show kọ́lọ̀ wọn bó ṣe show kọ́lọ̀ wọn fún mi you cannot deceive me now tí n bá dàgbàdo sílẹ̀ sí pé ẹ wá gbàjẹ́ 10,000 orí platform máa boom boom ni olè alátẹnujẹ aṣálẹ̀jẹ àwọn èèyàn gidi ni mo fẹ́ kí n ṣe aṣálẹ̀jẹ not aṣálẹ̀jẹ people that cobalize me that cause problem for me tí bá bá pọ̀ lórí bíbá wọ́n máa gbọ́ mọ́mí wọ́n sọ̀rọ̀ nìkan wọ́n sọ̀rọ̀ kan mẹ́kan ẹ sọ sí o ẹ̀yin ò sọ sí ni láti jọ́ ìwọ́n ti sọ ẹ sọ sí ni wọ́n gbé ẹjọ́ sọ́ọ̀rì tí ò ṣẹlẹ̀ wọ́n gbé wá ẹ̀rí ẹnìkan ló pọ̀ rẹ́ o ẹnìkan ló ṣe kíníkan wọ́n dọ́kọ̀ lọ́kọ̀ ó wà lókè kan ó ṣe kíníkan wọ́n máa gbẹ́jọ́ òṣì kiri ta ló ráyè orí burúkú olórí burúkú lẹ́yìn kan náà kẹ́ tó wá sọ social media ẹ tún máa dórí social media ẹ tún máa dórí orí burúkú èèyàn lèmi kí tó wá sọ social media you dey mad also mo ti kí tó dórí social media mo ní mo promote celebrity ọmọ ìjọba mi tó wà lọ́wọ́ celebrity ni o want to compare yourself with me ẹ̀yin aláyé rọtì aláyé bàjẹ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe títí you try ìgbé ìwé kámẹ́rà o kò ní gbà o wọ́n ti pọ́ọ̀tẹ̀ mọ́tò lọ́lé ni you have tried Esabod have tried many things and God disappointed her woefully ó wà disappointed ayé ẹ̀ bàjẹ́ ojú tì í ìgbà míì ti bá jí mi bá jáde for some time ìkọ̀kọ́ ṣe ni o ìkọ̀kọ́ ṣe ni o ìkọ̀kọ́ ṣe ni o wọ́n máa tàgìrì mo yára ẹ̀dá mo yá sẹ̀ kíní kan ṣe wọ́n máa sọ oríṣiríṣi because wọ́n tó wish mi nìyẹn because they want you to come and be updating yourself every day me I cannot update myself every day àti tó bá pẹ̀lú mo fẹ́ fi bú ẹ padà tó bá bú mi yes tó bá tàyè láti yájú sí mi kí n tàyè láti sọ fún ìyá ẹ̀ ọwọ́ tí mo fi promote Màláíkà ní ẹ̀lẹ́jọ́ ó kọ́ ilé ńlá méjì kò ní da fún yàrá ìyá yín tálẹ́gbẹ́ yín wọn ò dẹ̀ dáwọ́ yẹn fún mi ò gbowó lọ́wọ́ ẹnìkan tó jalè tó pa àwọn èèyàn lẹ́kún jayé I don't do that olórí burúkú yín ó yá máa sọ̀rọ̀ ọmọ àlè Ìbàdàn ó yá ní from grass to grace àbí from grace to grass okay tẹ́ ẹ bá wò mí lórí social media tí bá decide pé if I now decide if I marry today and my husband say don't go I mean I want you to shut down your Facebook and your YouTube. Do you think I would do that? You now be saying that okay it's because of she's from grace to grass ni. Olórí burúkú ni yín now. Ẹni tó yẹ pé ńgbà tẹ́ wá sórí social media lè ṣe wá bẹ̀rẹ̀ sí make owó. There's no other thing tẹ́ lè ṣe láti make owó. Àwọn family Wàsíù olójú dúdú ẹlẹ́nu bí ẹnu asín ó lè ìwé lè tó ti ẹ̀dín lọ́wọ́ mi lè. Gbogbo wọn lọ́gbẹ̀jà mi ìfẹ́ wá fún ẹ mọ́. But ẹni tẹ́ tó bá ti kọ́ bí sọ̀rọ̀ ẹ máa sọ ni. Ìwé ilẹ̀ tó bà lọ́wọ́ mi níjẹ̀bọ́dé ó lélẹ̀. I have my paper to date ni mo bá o torí ìwé yẹn pọ̀ mi báyìí mo kó document yẹn jáde ìyá ẹ̀ kò ní dáa fún Esabod ó ní sórí àti gbogbo yín tẹ̀ speak fún àti wọ́n tó wá sọ́dá platform yẹn tó ń kọ̀kọ́ kúkọ ẹ máa ṣòfò tọmọtọmọ ni ikú òjì ló máa gbé yín pa ìyẹn gbé wò jáde ìwọ òṣèré olóògbé jáde ẹnìkan tó wà ní wọ́n bá ti sọ lórí social media ìwọ òṣèré ṣe yẹn pé ẹni àṣẹ tó bá ti pa níbẹ̀ yẹn pàṣẹ fún wa kọ̀ọ̀kan sọ fún wa ń sì pé president Tinubu mo pàṣẹ fún ẹ sí tó yá retire àmì resign kúrò lórí ipò tó wà Nàìjíríà àbí tó bá ti lágbára ẹ pàṣẹ pé prime minister Canada ó yá fẹ́ kó kú òǹbẹ̀ wà ló lágbára ó yá ìwọ pàṣẹ pé American president mo fẹ́ kó kúrò lórí ipò tó wà yẹn àmì kó lágbára bó yá wèrè ní Esabod ẹ̀yọ́ lórí burúkú ọlọ́pọlọ dídú yìí èèyàn ní ewé kò lè fi tú ayé rẹ̀ ṣe wọ́n dáwó fún ni tó bá jẹ́ pé ó lóògùn kò tó yẹ kó jáde wá kó wá ní dìbò àfi ìzọ̀ nípa ìbílẹ̀ ọjọ́ tí ìbílẹ̀ máa wá sí ọkọ̀ lẹ́tà sí ìbókò lè dé wá náà kò ní sọ pé o ti wá ní òtún ti lọ nìyẹn pé there is no permanent I mean there is no permanent friend pé you can come and sójà go sójà come pé bára kìló di empty èmi gan wọ́n gbé ilẹ̀ fún mi wọ́n ní kí n máa polówó mo reject ẹni mo wọ́n tún reject àwọn kan tó ní kí n máa polówó kọ́ màdàmá torí àwọn family in-laws yẹn àwọn olórí burúkú kan tiẹ̀ wà ń bẹ̀ kì í ṣe gbogbo wọn ó láwọn fíìmù kan wọ́n máa sọ pé àwọn olùṣẹ́ aláìmoore kan wọ́n máa wí pé
kò sí nǹkan tó ń rí lọ́wọ́ ẹ̀ báyìí wọ́n lè ní bàbá ọmọ mi lónìí bó ti ẹ̀ jẹ́ bàbá ọmọ mi lónìí kí ló kan lé ayé yín Canada tí mo wà gan owó tó máa fún mi àti owó tí máa mẹ́kì mi àti gbogbo nǹkan tí mo ti ṣe owó bàbá ọmọ mi ni àwọn olùsí tí wọ́n lọ́kọ ọkọ wọn ò ṣe dáadáa wọn ò ní súrà tó dáa iṣẹ́ ọwọ́ ìjà wọn ò dáa ìyá wọn ti ṣe kàláyé àwọn olóṣì Wàsíù wá ń bí ìwọ ló fẹ́ máa fi mi polẹ̀ fáwọn èèyàn ó yá wèrè ní Wàsíù mi fẹ́ wá fún ẹ mọ́ o Wàsíù mi fẹ́ wá fún ẹ mọ́ bọ̀ tó bá wá fún mi ó máa jẹ ìyà ìran ẹ o máa fojú ẹ gbolẹ̀ tó fẹ́ pọ́ ọmọ ẹ tó fẹ́ lọ sí kìnìsìn mo sọ fún mo tún gbàdúrà fún ṣọ́ ara ẹ ó lè anybody me I don't you want to tax me you want to rough me I rough you mo ń bọ̀ mi títì sórí jẹ́ nǹkan òwe títà kò ní tó ti dọ́kúmẹ́ntì ìwé ilé sórí bó ṣe pọ̀ tó ẹ yo I keep my record me no dey play with my record mo ń bọ̀ jẹ́ ìwé ilẹ̀ tí wà sí gbàdúrà mi 2 plot of land ìyá ẹ̀ ó mọ̀ wá tí mo ti ra lẹ̀ yẹn I bought it 2000 and ilẹ̀ tìjẹ́ bóde yẹn about 19 years ago kí ni èjì Esabod oníròòṣì yẹn gbogbo àtòun lọ sí Nàìjíríà kí ló rí rà ń bẹ kí ló rí ṣe ọ̀tí tó mẹ̀rẹ̀ sí dáwó fún w ò gbé ọ̀tí tó kúrú ẹ̀kọ́ rí òun yìí ní wọ́n tó fún ní ìwé w ó kúrọ́ fáwọn ará w pé òun ya wèrè kan tó fún ní ìwé ni I don't need to lie here before I got my things I don't need to lie before my life gets settled. ma sọ pé from grass to grace táyé ta ni ẹni lẹ́fẹ́ kúrò láti inú ògo lọ sínú òfo nìyẹn whatever you wish me will be your portion. mi ì tí ì rówó rí láyé mi ṣẹ́ńjì ni gbogbo owó tí mo gbogbo ọkọ̀ pẹ́pẹ́ yẹn tí bá dẹ̀ ti rí ṣẹ́ńjì yẹn máa mẹ́sọ̀ pé mo pull smile sójú àwọn èèyàn mo dẹ̀ try láti ṣe nǹkan nínú ẹ̀ mi ì rówó rí àwọn tó rówó rí ni wọ́n sọ pé wọ́n kó wọn ẹ̀bẹ́sù owó àwọn slim small girls wọ́n máa ní wọ́n ẹ̀bẹ́sù kíríkọ trillion kíríkọ billion àtọkùnrin kúkúrú àtọkùnrin gíga owó nìyẹn ṣẹ́ńgbà yẹn máa sọ pé wọ́n rí million mo rí lódìdí but mo tún dúpẹ́ fọlọ́run majority of you go wọ́n ṣe ti pariwo trillion nísìn yàrá ìyá ẹlòmíì ní kò tí ì rí 1 million lódìdí rí yàrá ìjà yín bí pé kó gba láti 35,000 yín láti 8,000 salary yín from owó náà ni kẹ́ owó di 17 sí ẹ̀ tí ì rí 1 million lódìdí torí bẹ́ẹ̀ mi yájú sọ̀gá mi ẹ má yájú sọ̀gá yín ẹ kó sì lọ ẹni tó bá ti dà mí lólè àbí tó bá ti fún ẹ lówó rí tó tọrọ owó lọ́wọ́ mi àbí tó bá ṣe dáadáa fún ẹ rí tó bá yájú sí máa fi ẹ wọlé wà láìtàláì tí bá ṣoore fún ẹ rí tó rẹ̀ ṣoore fún mi rí tó bá yájú sí máa fi já ẹ wọlé máa tún rí ẹ fẹ́ sọ máa tún fi ẹ wọlé. mo ń bọ̀ níbi tí mo dáa dé níbi tí mo jẹ́ obìnrin rere dé look at it I bought this land amóde forúkọ bàbá mú mi sí ṣọ́tìrí ilẹ̀ tí Wàsíù gbà mí ṣẹ́tìrí tó wà ní sẹ́yìkò ilé nọ́tà ilẹ̀ yìí close o ilé bàbá ṣùgbọ́n tó kú tó ní báńkì yẹn ní Ọbalẹ́ndé bí tílẹ̀ wà ní 2 plot of land ṣẹ́ni tí ò ní vision máa ń ra 2 plot of land tó máa ń ra lẹ̀ káàkiri ni I got 4 land in Ìjẹ̀bú-Òde and they collected it mo move on gbàtí mo dẹ́nsì wọ́n ti jí bẹ́ẹ̀sì wọ́n jí mọ́tò oríṣiríṣi nǹkan tó ti lọ́ọ̀ni I move on máa dìde bọ̀ ní jíjọ́ náà tí mo lè jí nǹkan mi mọ́ ẹni bá dẹ̀ jí yẹn tí bá ní mo fi ẹlẹ̀ máa fi ẹ paṣáyó ọjọ́ tó ìgbà tán náà lẹ̀ ní ọjọ́ tí orí mi bá tán náà lẹ̀ máa fi ẹ paṣáyó orí mi ò tán náà lẹ̀ ni but eléyìí tó kàn wá bíbá tó fẹ́ distract ni olóúnjẹ kí n sọ mo fẹ́ sọ̀rọ̀ yẹn with calmness ni ọjọ́ tó ìgbà tán náà lẹ̀ tí ó bá spark máa fi ẹ paṣáyó. Who is Esabod? Esabod she's a terrorist read my lips. Ó wá sọ pé òun lè wílé èèyàn kò lágbára náà wọ́n nà blue black níta èmi ni mo jáde fún ìkan ní olóògbògbòrò kan tó máa jẹ́ ọmọ ẹ̀yẹ tó ń pè ní mòrò 77 ó bá mi sọ for 7 hours lórí fóònù ló ń bẹ̀ mí pé ẹ ṣé òun mọ̀ pé mo lè ṣe bẹ́ẹ̀ fún èmi ló bú lọ sí ìpínlẹ̀ mo ń ṣẹgbẹ́ Esabod ó ń ṣọjọ́ ilé àṣọ kan kó ṣì dànù gbogbo àwọn tó bá lọ́nà ló lé wọlé tó bá lè pa náà kò sí nǹkan tó fi ń ṣèyàn ṣóun ló dá Facebook lẹ̀ ni ta ló kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ èmi ti ń sọ̀rọ̀ Facebook àwọn TV original ti gbé face ni kí tó wá sórí social media ẹ̀yin olórí burúkú tẹ̀ ní sórí ẹ máa fi diamond wé ẹbú ẹ máa fi wé kó jẹ́ sọ fún yín ṣe kí sọ bó ṣe jẹ́ ẹ máa fi diamond ẹ máa fi wé Brasilia ò kì í ṣe gold o ṣó ti yé ó dẹ̀ pé torí pé ẹ mọ value diamond you don't know value of diamond and ruby so that's why we are comparing diamond and Brasilia bí ẹbú irú ṣéènì tí kí lorúkọ ẹ monimos ń tà kó wá máa fi compare èmi diamond lèmi àti rupee very costly a woman of honor dignity and decency when I support people Ọlọ́run gan máa bá mi support ẹni Esabod ò lè tìyàn lẹ́yìn kí ojúmọ̀ tẹni yẹn Esabod ò lè gbẹ́wọ̀n lè polówó lọ́dẹ̀ káyé má padà bàjẹ́ kó má padà rápadà sí burúkú tó bá ti pẹ́ ni ẹ fẹ́ rápadà sí tó ti fẹ́ níṣòro á fi sísẹ̀mù tán lọ síbì kan á máa lẹ́ni yẹn wọ́n jagbà lọ́wọ́ òun kò sẹ́ni tó wá sọ́dọ̀ Esabod tó bá pé wá kò ní pé lọ àná tí Esabod ló ń dìkiri yẹn ò pé lọ́pọ̀ lórí platform mi ó mọ ní ó dà pé kí wọ́n máa ta Louis Vuitton original kó wá lọ kó China made kókó síta wọ́n ta kan ní $3,000 $4,000 wọ́n wá ń ta kan $3 bó lè ló máa pọ̀ sí $3 ni of course torí pé it's cheap I'm not cheap me is cheap now wọ́n gbógun tì níbẹ̀ mo dẹ̀ ṣe ń stand
ó yẹ kí ti gbẹ́nu kúrò lọ́rọ̀ àwọn kan but tó bá proof stubborn ó náà ló jẹ́ kọ́rọ̀ yẹn kó go wáyà tí gbogbo wọn fi máa ń rò pé wọ́n níṣan òun gba tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ kéwòn ní tí wọ́n sọ̀rọ̀ gbogbo àwọn olórin àti gbogbo àwọn tó ṣèkà fún mi òun ló kọ́kọ́ gbé wọn sókè ó máa ṣe bí alágbára olórí burúkú ayé ẹ̀dẹ̀ bàjẹ́ sí kí ló lè ṣe ju fún ẹ ní pé kán kó pàrùpàrù fún ẹ kó ṣe pàtí orí burúkú tó wáyẹ kó dáyé ọmọ ẹ máyé tó lè boast of your children tẹ́yìn bá dàgbà dé stage wàá máa boast of àwọn ọmọ ẹ ọmọ rẹ̀ ń ta ọmọ rẹ̀ níbí ọmọ rẹ̀ níbẹ̀ yẹn wàá máa boast of ara ẹ a máa lo olówó olóṣì ẹ èèyàn mélòó ló kó lọ sí ibi tó wà mẹ́ẹ̀ èèyàn mélòó ló ti help lọ sí w lásán olóṣì játijàti ilẹ̀ yẹn rèé ilẹ̀ tí wàá sí gbà rèé níṣẹ́ kò ṣẹ́jírí níjẹ̀bọ́dé ilẹ̀ tó pàrẹ́ ilẹ̀ kan tó ń ṣe bí yóò fẹ́ kó original survey mi fẹ́ kọ́ rí kiri original survey cherry ní ṣe paper o ilẹ̀ kan tí wọ́n tún discuss níbi ibi tí bàbá mọ́ mi ẹ̀mú tó ń náà ka wíìlì bàbá lẹ́nu ibi tó ń ka wíìlì bàbá dé ibi tó ń ka dé I want to make it private ọmọ mi náà fi ṣe number one torí bàbá ẹ̀ ti kú but bàbá ẹ̀ number one àwọn kan náà lè rí pé wọ́n pa ẹnìkan wọ́n bá rí pé wọ́n fẹ́ fẹ́ nìkan sí ọmọ mi àti ọmọ yẹ délé number one orí ẹ burú sọ fún mi wíìlì tí bàbá ọkọ ẹ máa kà ìyẹn Esabod àti yálà ìjà gbogbo yín wọ́n máa fi ọmọ ẹ síbẹ̀ I'm a woman of dignity and decency bàbá gbọ́n bàbá yẹn kó máa mọ̀ kó tó kú nígbà tí mo ra dividend fún ọmọ mi ní ọjọ́ náà lọ́hùn tẹ́lẹ̀ ra ti Banji ọmọ tí wọ́n bí fún níta kó tó di pé mo mọ̀ ìgbà tó ń gbé dividend yẹn wá ta wà ní South Africa ó máa ṣe bàbá máa pè ní kó má pè wá mú ó máa pè bá pè dé nínú ọ́fíìsì sísà princess torí gbà kan wà tó yẹ pé fóònù kan la ní àní méjì nígbà kan wà ká má jọ lo fóònù pọ̀ mọ́ fóònù kan la ní nínú ilé wa ó lè jọ̀wọ́ mi ló máa wà nígbà tó wá tó lè jọ̀wọ́ ẹ̀ ló máa wà nígbà tó gbé fóònù fún princess wọ́n ti gbé dividend iye mi wá torí pé Sarah tọmọ mi ń jẹ́ orúkọ màmá bàbá ẹ̀ ni màmí grandpa màmá tó bí grandpa ló ń jẹ́ Sarah bàbá ló fún Sarah ní Sarah àti Ṣọlá wọ́n ti gbé dividend iye mi ọmọ nìkan ló bí wọn náà but wọ́n fi ń pọ́n wọn lélẹ̀ Yorùbá ni pé is dear to me the baby is dear to me if I'm not there with my baby be there wọ́n ti gbé dividend yẹn wá wọ́n á ní ẹ̀yin lẹ́ni ẹ máa jẹ́ ẹ fi sọ̀rọ̀ lọ office account ìgbà tó dọ́kùn sí ìgbà tí gbogbo wọn kọ ìrùlé mo bí ọmọ kan nínú ilé yẹn pé jọ tó bá wo ilé kan bá mi wo bóyá dividend kìíní yẹn wọ́n náà rí of recent kò tí pẹ́ tó sọ pé wọ́n kìíní yẹn crash mo dẹ̀ wo lórí CBN kìíní pé wọ́n ní tí àwọn kan báyìí ní kìíní wọn bí certificate wọn pé you can still get some things bàbá ló ń gba dividend yẹn àti ti Banji àti ti Dele àti ti Sarah èmi ni mo ra bọ̀dẹ́lẹ̀ ṣiṣẹ́ báńkì gbà yẹn bí mo ṣe rà fún mo rà fún yẹn a ṣe ń sọ mi ò gbélé ayé má yà bá kan bàbá yẹn wà bẹ́ẹ̀ ọjọ́ mọ́tò tí bàbá máa kọ́kọ́ gbé mi mo gbé fún mọ́tò mélòó ni Esabod olórí burúkú ló gbé fún àwọn ilọ̀ọ̀sẹ̀ ẹ̀yin olórí burúkú gbogbo yín tó bá súnmọ́ mi tẹ́ bá tò sí abẹ́ Esabod àbí tó súnmọ́ bàbá ọmọ mi tẹ́ bá wà lọ́nà Esabod bí lẹ́bẹ̀ẹ́ anybody lórí social media bí ayé ọkọ̀ Esabod àtàyé ọmọ Esabod bó ṣe end láyé yín máa ṣe end anointing tẹ́ rí lára Esabod ni ó máa flow lọ sórí yín ẹ ò ní tí ẹgbẹ́ ọmọ yẹn máa yọ sọnù nítorí pé ọmọ Esabod yọ sọnù ó dẹ̀ fi ń ṣàkọni Esabod bá yé ẹ tó bímọ fún jẹ́ ó dẹ̀ fi ń ṣàkọni nǹkan tó bá ní kò dání lé yín lọ mi mo fẹ́ kó dání ìtọ́ bá ní kò dání nínú ayé bàbá ọmọ mi mo fẹ́ kó dání ìmùgbà tèmi àti òsì mọ́gan tẹ́nìkan wá sọ fún mi pé òun ya wèrè kan pásọ̀ kan wá sọ fún mi òun ya wèrè orí òun yí ó fẹ́ máa fi ṣe ẹ̀yẹ mo kí fún mo dẹ̀ bàjẹ́ pásọ̀ ẹ̀jẹ̀ sórí social media títí dè ní tó bá rí mi sọ ọlọ́run ẹ̀ka ìtọ́wárí mi ní nàìjíríà kó gbé court lawyer àwọn kò sí àwọn tí bá sọ wọn rè gbé court case wá bá mi kàn win they cannot because nítorí bá bí ẹ̀ fún yàn mo bí ẹ̀ ní kì í ṣe extra strength mo lò kì í dẹ̀ ṣe strength nìkan mo lò it's from the throne of God ọlọ́run ló strength mi kì í ṣe yàn tó bá jẹ́ yàn nìkan èmi ò ní dúró mọ́ but thank God for God that is by my side tọ́lọ́ bá dẹ̀ wà fún mi ta ló lè dojú ogun kọ mi ó ní tòótọ́ àdójú ogun kọ mi ṣùgbọ́n tó yúká ó ti ṣẹ́gun ayé anybody ni mo sọ bí wọ́n ṣe fi òkú délé ráre tó ń wọ ọlọ́jọ́ tó kú yẹn ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ bàbá àbọ̀mọ̀ ìyá ẹ̀ àbí tó bá tọmọ tó bá wà lórí social media tó bá wà lọ́dà àbúrò yẹn ẹ máa gbé ọmọ obìnrin ọmọ yóò ní dàgbà fún yín lọ́wọ́ lẹ́yìn tó ń bá tó parọ́ mọ́ mi ẹnìkan tó sọ ń jọ yẹn wípé mò ń dín àkàrà fún Délé ṣe bí Esabod ló sọ pé ìwọ ló ń dín àkàrà sí torí òun ló ṣẹ̀ mí òun mò ń dín àkàrà fún ẹ Délé ló wá kú of course nígbà tí MC máa mọ̀ pé òun ti ṣẹ̀ mí Wàsíù ti ṣẹ̀ mí apàyàn ní Wàsíù náà ṣé Wàsíù òkè ń pàyàn ni ṣé tó pé mo mọ̀ rí yẹn àwọn tí òun pa èèyàn náà apàyàn ní náà ṣé tó gbogbo wọn sì mídíà àti jẹ́ gbogbo wọn wá ṣe bí pé wọ́n ń ṣe bí pé wọ́n rí ìjọ wọ́n wá ṣe bí ẹni tó sẹ́ǹtì ṣé ma èmi nìkan wọ́n ń ṣèkànnà wọ́n ń ṣèkànnà gbogbo wọn pátápátá ṣé Zaria gbogbo wọn ń ṣèkànnà ìgbà kan wà tó yẹ pé Zaria sápamọ́ sọ́dọ̀ Esabod mi tó rò pé òun lè lo Esabod láti fi wílé mi ta ló ń jájá mọ́ṣáláṣí ta ló ń jájá Esabod mọ́ṣáláṣí tó fẹ́ máa wọ bàtà lè mọ́mù ẹ jọ ọmọ kan bèrè ní ta ló ń jí ajá Esabod ní mọ́ṣáláṣí tó fẹ́ lọ́ máa wọ bàtà lè mọ́mù ṣé tẹ́bẹ̀ ní àbítọ́ba ṣé ajá àti mọ́mù lè mọ́mù lọ sóde ni can you work together except they are in agreement ìgbà tí wọ́n kọ́kọ́ wá sórí social media tí mo sọ̀rọ̀ yẹn mo kọ́ wípé bóyá gbogbo ìjà tó ti ń dàrú láàrin wọn yẹ bóyá wọ́n lè ṣètò bóyá wọ́n jẹ́ ọmọ àlàáfíà ó dẹ̀ sọ pé tó bá dé tó bá sọ pé wọn ò fẹ́ tó fi àlàáfíà lọ́wọ́ tó wọn kò ní bọ́ bàtẹ́ kúrò bẹ́ẹ̀ kó wá ṣe kí ni
ó ní yóò sàn fún wọn ó ní yóò sàn fún tó máa ti gòmìnira jù wọn lọ ni ó pápátá gbogbo wọn sí wọn lára ní pé sóò bó ṣe máa wà nìyẹn Esabod èṣù ni ọmọ Ọlọ́run lèmi a lè jọ work together so àwọn against Esabod tí ayé wa fi parẹ́ ni àtẹ̀yìn tẹ́ bá jọ support ẹ̀ sí rere ni ẹ rí pé gbogbo wọn ṣèbí nísìnyí mo rí bó ṣe ń sọ̀rọ̀ Ìyábọ̀ yẹn ó rí pé mo romance Ìyábọ̀ ni I don't romance anybody gédégbélé kó mi wà mí gédégbé èkó mi dá dúró ni bí ṣe wà yìí gédégbélé kó wà ọjọ́ tí mo wáyé èmi nìkan mo wá ọjọ́ tó bá tọ́kù kòkò tọ́lọ́run ló máa tó tí máa dàgbà lágbára Ọlọ́run tó gbó tí ọmọ máa ṣojú mi tí mi ní mo sàárẹ̀ ọmọ yes èmi nìkan náà máa lọ so kẹ kó rí burúkú kẹ kó ṣì dànù from grass to kini grace from grace to grass so mo ko tó ń jẹ́ grace ja mo ko tó ń jẹ́ grass wọ́n jà mí lólè ní mi ìjà wọn lólè ẹni tí bá jà lólè kó jáde tí wọ́n bá bí yẹ kó jáde kó wá sọ pé mo jà lólè kì í ṣe kú kì í ṣe àrùn mi sọ máì mi fún yàn ẹni bá jà mí lólè tó bá fi mí lọ́rùn lẹ̀ kó tún máa bá mi pọwọ́pọ̀ kékeré ṣe dáadáa ó máa san tó bá san láyé wá san lọ́rùn bó bá dẹ̀ san wá san ọmọ yẹn san gbèsè ní ó máa san ṣáà ni you can pay it ní ọ̀nà mi wá san ṣáà ni wọn ò ní san báwo kó dọ̀rùn you pay it ṣó ti rí ìkànnì lélẹ́yìí. This is another one. Ṣé di eléyìí Ìgbẹ̀bà road lélẹ́yìí wa eléyìí wà ní Ìjẹ̀bú Òde lélẹ́yìí o Ìjẹ̀bú Òde lélẹ́yìí o I have 4 like that. This is 2 plots bóyá kò yé yín. Read it, I want you to read it. In the respect of 2 plots of land, look at it. Ṣé ti rí 2 plots of land. Báwo ló ṣe dọ́dọ̀ wá sí o ọ̀rọ̀ yẹn kọ́ la fẹ́ sọ lónìí ọ̀rọ̀ criminal Esabod ni torí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà Esabod wá fi tó wá ń ṣe bí kí n kan yìí náà Wàsíù yìí náà àtàwọn ológun tí mo sọ wọ́n pẹ̀lú àwọn tó fún ní iṣan tó fún ní iṣan. àwọn tó wá sọ pé from grass to grace àwọn tó dẹ̀ tún ṣe platform ẹ̀ wọ́n wá wò pé tó bá rí owó lórí platform ẹ̀ tí ò bá pọ̀ bí ó máa gbowó akẹ́kọ̀ọ́ lówó ni kọ́ bá lè sọ pé èpè tá a ṣe èèyàn tá a ṣe lóhùn èpè yóò lè rùn ní èpè agbọ̀nrín yóò lè rùn lásán. Bíbélì sọ fún wa pé tá bá ti gbìn lámàká ìpín ẹlẹ́ṣẹ̀ òde wá sórí olódodo ìwọ ni mi ò ṣe bí fún yàn tó bá ṣe bí fún mi wá forí ẹ̀ gbé ọmọdé sọ fún ẹ̀ sìn egule gbogbo kó sọ fún tòkó wọn ń ṣèkà fún mi màláìkà fúnra rẹ̀ ó sọ fún mi ó parọ́ mọ́ mi kan ó parọ́ kan mọ́ mi mi ìrírí rẹ̀ mo dẹ̀ bẹ̀ lọ́wọ́ ní kí ló dé ó ní mo sọ pé wọ́n ń ṣèkà fún mi ó níbi tó máa ti dé tó máa ti sọ fún pé wọ́n ń ṣèkà fún ọmọ yàn wọ́n ń ṣèkà fún mi ní ṣèkà fún yàn láíláí má jẹ́ mú ìmì àtọ́lọ́run so ẹni tó bá dúró tó gbójú gbóyà tó wá lọ fẹ́ ṣèkà fún mi Ọlọ́run máa jẹ́ kó ṣòfò tọmọtọmọ tí ò bá rò tètè ronúkú wàdà yóò ṣe òfò tí ọmọ tọmọ ni mi ì ṣe pé mo sọ fún ni má jẹ́ mú ni mi ní ṣèkà fún ẹ tó comfort má ṣèkà fún ọmọ má dẹ̀ ṣèkà fún mi. So tiwa tẹ́bá fún ní ká ọmọ máa lẹ́wọ́ ni nǹkan tẹ́ fi ṣe nìyẹn náà but ọ̀nà tẹ́ bá rò pé tẹ́ bá dí 1000 ọ̀nà ibi tọ́wọ́ ní bá dé ní ẹ lè ríran mọ́ àmọ́ dẹ̀ jẹ́ kí n tàn yín thank God pé Ọlọ́run ti dá ayé àti ọ̀run kó tó dá ènìyàn Ọlọ́run ti dá ayé àti ọ̀run Ọlọ́run ti dá mi ó ti ṣe gbogbo nǹkan tó tún ṣe sí kó tó di pé mo pàdé ẹ̀yin ogun ńlá tẹ̀gbẹ̀rẹ̀ ayé ogun ńlá bẹ́ẹ̀ sọ fún yín ogun ayé yìí kò lè tó ogun ọ̀run máa bá gbogbo ogun ayé tó bá mi jà tó bá mi fira tó bá mi fira ogun ọ̀run máa bá gbogbo yín fira Ọlọ́run máa sọ yín sí agijù àárín ogun ayé tó máa gbé yín ní tẹ́ẹ̀dẹ̀ ní ẹ̀ ní kúrò kó tí ò dẹ̀ ní jáwọ́ so nǹkan tẹ́ ṣe nìyẹn àti pé àníjẹ́ kó rí káàdì ó máa bá rówó gbàtí àwọn tó rówó yẹn kó rojú Esabod bó ṣe dúdú ni ṣé dúdú ni tiẹ̀ yẹn dúdú lèmi náà mi ò pupa I'm not a fair person look at me mi ò ṣe èèyàn pupa ojú Esabod dúdú bí tọ̀bọ ni ó ṣe párí bíi tẹja àtẹja bó ẹja dúdú catfish ọgbà míì párí ẹ̀ máa tún dàbí tẹṣin ìdí ẹ̀ gbádùngbàgùn lórí náà ìgbà kan wà tí pólà sì fẹ́ jáde nígbà gbogbo nǹkan lọ́lọ́run fi àlákà Esabod eyín ẹ̀ jẹ ní báyìí follow come ni mo ṣì ń lò látọjọ́ tó ti dá mi sáyé wọ́n ṣe fi àjẹmí tó láyé follow come ni my breast na follow come ìdí mi na follow come. ó ní kó rent a better apartment ilé tí Esabod ń gbé ní Dublin ilé ìjọba ni wọ́n fún ní ilé táwọn wèrè ń gbé ni wọn ti fún mi ọjọ́ tí mo ti ń gbé Canada mo ń sanwó látọdún kẹjọ tó fẹ́ pé 9 years sísì tí mo ti ń gbé bí mo ń sanwó lé ní ilé ìjọba ni Esabod ń gbé ní ọba wèrè ni Esabod ń gbé Esabod ó yá ẹ̀jẹ̀ play lẹ́nu mú bọ̀ máa fún ìyá ẹ̀jẹ̀ ní ìfẹ́ fún ẹ̀jẹ̀ bẹ́yẹn ìwọ tó wá Esabod ìwọ ló wà lábẹ́ wọn náà ó lò sí ẹni tó bá pẹ́ Esabod níyà ẹni tó bá pẹ́ Esabod níyà máa mọ̀ pé ìyá ẹ̀ ò wúlò ìyá ò rí ṣe ìyá ẹ̀ local business ìyójú ìyá ẹ̀ dúdú ó lè compare ojú wọn pẹ̀lú ojú mi ìyá àwọn wèrè tó bá wọ àwọn tó rí bí àwọn òsínmi tó lọ kiri orí mídíà yẹn ìyá àwọn is a useless mother òun fòbò jóná wọn ò wúlò fún ìbò wọn ṣọ́ọ̀tì ìjọba ìyá àwọn ti ya wèrè bíi ti Esabod wọn wá rí wèrè tó pọ̀ṣì díẹ̀ jẹ́ pé afọ́jú olójú kan nílùú àwọn afọ́jú olójú kan lọ́ba so ìyá tí wọ́n fọ́ lójú pátápátá ìyá tí wọ́n rí lè ya wèrè gbogbo mẹ́tálò gidi òsínwín ògbólógbò wèrè ní ìyá tí wọ́n ní ta fún yín lálẹ́gbẹ́ yín ẹ̀ ní jèrè láyé ó yá olórí burúkú Esabod dátọ́rọ́ jẹ́ aṣálẹ̀ jẹ́ olófò olóòrùn àwọn tó wá sórí social media tó yẹ pé orí social media ló sọ mí doge orí social media push me small orí social media náà orí social media show me the way ló burúkú èèyàn
Okay, accuse the police of unlawful arrest, detention, harassment, intimidation, condemnation. Oh, the little money attack me every day. Ìwọ ọmọdé ni wọ́n náà ẹ̀sà bingo. Ìwọ wọ́n rí ìwọ pé wọ́n attack àwọn èèyàn nígbà tó gbéṣẹ́ wá fún ẹni. Ṣebí wọ́n náà sọ mí báyìí pé wọ́n rán ẹ pé kì í ṣe ilẹ̀ ló ń polówó. Ó ní nǹkan tí wọ́n ní kó máa polówó. Kọ́n bá lè padà wá sọ́dọ̀ ẹ̀. Ó fẹ́ máa intimidate wọn. Téèyàn bá fẹ́ sọ̀rọ̀ tí kí bá fẹ́ wó pààyàn kó ṣe bí ìtìgì ata. Ọlọ́run gbà tí mo ti rí ẹ pé tó ń fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ẹ tó ẹ pé ní really like ẹ pé really like ẹ tí ṣe pé iṣẹ́ burúkú ló máa ṣe wọn ò ṣe pé ẹ pé máa bọ̀ Nàìjíríà pé wá celebrate ẹ ipa nation náà wà lè gbé ẹ wọlé ká wá ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn fún ẹ wọ́n máa ní kó lọ sí Amẹ́ríkà lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ ṣé Amẹ́ríkà ni ìyá ẹ wọ́n bí ìyá ẹ sí Amẹ́ríkà bàbá Amẹ́ríkà ló jẹ́ ni wàá lè bá ṣe pé am love ń bolo love sí tó bá mọ nǹkan tó máa fi mọ nǹkan tó define wọ́n fi define love wọ́n mọ̀ pé kì í ṣe love náà ní fún ẹ they are just deceiving you torí pé they want to get those penny kọ́bọ̀kọ́bọ̀ tó máa há fún wọn that's it idiot ẹni ìgbà tí wọ́n attack wọ́n rí wọ́n pé wọ́n attack àwọn èèyàn gbà tó gbéṣẹ́ fún ẹ a sọ fún ẹ pé ó máa lọ ni àbí wọ́n fẹ́ rò pé forever ni forever ìdìdí ilẹ̀ ṣe ni ìgbà tí ì ṣe pé forever for better for stay ó dẹ̀ ti lo tán wọ́n ti lò ẹ́ bí aṣọ tó gbóni yẹn wọ́n dẹ̀ ti lò ẹ́ wọ́n ti dà inú bí June 12 ó wá fẹ́ kú sórí nǹkan ní nǹkan forever tó bá fẹ́ gbé ilẹ̀ tó ní kó máa gbé nǹkan fún yàn lẹ́nìí kó ta ilẹ̀ tó ń tó bí ibẹ̀ yẹn ẹ̀pẹ́ yẹn èmi ló yẹ kó gbé fún ká ló wà lẹ́pẹ́ tó wọ́n bá gbé fún àwọn ọmọ ìpẹ́ tó bá lórí mídíà yes èmi ló yẹ kó gbé fún gbogbo ilẹ̀ yẹn pé kéèyàn polówó kí wọ́n jẹ́ èmi nìkan kó gbé fún àwọn ìpẹ́ tó bá wà bẹ́ẹ̀ mo mọ̀ pé irú lady kan náà tẹ́ kí lórúkọ Yorùsá ọmọ ìpẹ́ náà ni òun náà yẹ kó gbé bí báwo ni tiẹ̀ ṣe jẹ́ ta ni aṣọ tiẹ̀ lé aláró báwo ni aṣọ tiẹ̀ ṣe jẹ́ lé aláró èmi ń jà fún ẹ̀pẹ́ lójoojúmọ́ wọn nínú o wọ́n ṣe kíní kan o gbogbo ilẹ̀ bí kíní kan o máa gbé gbogbo wọn ẹ̀yin kan náà tẹ wà lẹ́pẹ́ yẹn tẹ bá ti ń support Esabod kò jì máa pa yín dànù bẹ́ẹ̀ mo sọ fún yín ní kí ṣe rọ́ wọ́n bá ṣe tán wọ́n gbà wọ́n ń ta nǹkan tí ò ṣé ilẹ̀ yẹ́jẹ́ Ìbàdàn olórí burúkú ẹ̀sà wèrè ẹ̀sà bingo ṣé ilẹ̀ yẹ́jẹ́ ilẹ̀ Ìbàdàn olójú dúdú àpò orí àwọn ará ìpẹ́ bí orí àwọn ará ìpẹ́ kan dúdú bíi tiẹ̀ rí ibi o ti rí wọn kọ́ ní bí nǹkan gírí bíi tiẹ̀ rí wọ́n ti ẹ̀ jẹun kó wọn lé kúrò jù ọlọ́run dárí jù ló ń bí mi bọ́tí torí zera lọ́yà kọ́ńpẹ́ amúnisìn kò lè bá amúnipàdé. ó ṣe sẹ́ǹdì lọ́yà yìí kó bá ẹ look after your son kó tó di pé ó gbogbo lọ ń pààyàn kí lè kàn tó rìn gbogbo ó ṣe sẹ́ǹdì lẹ́tà ó ṣe sẹ́ǹdì lọ́yà abẹ́rẹ́ aróde onídìí márùn ta rẹ̀ orin lẹ́yìn tó kù yìí bomi omi jójú mi ó ní aláṣọ àṣírí ni ẹ wá dáṣọ àṣírí láì bomi o má jẹ́ káyé mi dàbí máṣíìnì tó ránṣọ bó ṣe ránṣọ tó ìwòwò ló máa ń wá ìwòwò láyé ẹ̀wà Ẹ̀sà bingo olè wọ́n ń ta ilẹ̀ ní Ẹ̀pẹ́ wọ́n pa gbogbo àwọn ará Ẹ̀pẹ́ lẹ́kún wọ́n gba gbogbo kìíní yẹn wọ́n wá gbé wá fún ìwọ olè olójú dúdú torí wọ́n fẹ́ máa terrorize àwọn èèyàn wọ́n fẹ́ intimidate èèyàn wọ́n fẹ́ máa wí ilé àwọn èèyàn tí àwọn èèyàn bá fẹ́ wí ilé èèyàn lórí mídíà ṣé ìwọ ni wọ́n máa ní ìwọ ni Gòláyà tibẹ̀ ìyálàjà ẹ̀ ó lè withstand me na face to face and face to I mean physically and spiritually pẹ̀lú gbogbo oògùn òṣì tó lóun ṣe òsọ́kò tó lè máa sọ pé wọn ò ní fún níwèé tó bá dìbọ̀tẹ̀ wọ́n máa gbé lọ Sambisa ìwọ tí wọn ò lè gbé lọ wá sí wọn ò ní gbé lọ Sambisa sí ò lè dé Nàìjíríà ó lè gbogbo owó tí àwọn ọmọ fraudster àwọn ọmọ agbábíkà ó lè bó ṣe ń píkì owó ní Amẹ́ríkà ló ń píkì ẹ̀ ló ń gbé lọ sí Turkey ló bá wọn ra nǹkan tó máa fi máa pa wọ́n dà ní Nàìjíríà a máa kó gbòdògbòdò gba wòdòwòdò màmá rẹ̀ ṣe mìlíkì lọ́wọ́ gba kó gbogbo paru jọ sọ́wọ́ a máa pè ẹ mọ̀ kan góòlù lélẹ̀ ṣé nǹkan tó máa ń kó góòlù sí yẹn tí bàjẹ́ pàmò tó ń tẹ̀lé ẹ̀dì ànóbì ti àwèrè ojú wọn fọ́ dìdì ni wọ́n dá nǹkan kan mọ̀ ṣé wọn ní nǹkan tó máa ń kó góòlù sí fún àwọn kọ̀símù kan wọ́n ní nǹkan tó ń kó sí bàbá kò yẹn sí nǹkan tó ń kó bedroom tó ń kó àwọn toiletry àti àwọn sponge tó bá fẹ́ travel tó ń kó sí ibi tó máa ń kó bí sponge tó ń kó síbẹ̀ bí tó bá ní makeup kókó díẹ̀ sí kò ń ṣe góòlù náà kó síbẹ̀ òdè tó bá jẹ́ pé góòlù ni wọ́n á ní pọ́s tó fi páàkì góòlù tó bá fi rà wọ́n fi páàkì ẹ̀ fún ẹ ìyẹn ló máa fi páàkì ẹ̀ tó bá fẹ́ lọ sí lóyìnbó náà tó máa gbé síbẹ̀ wọ́n á kó sínú ọkọ̀ wọ́n á jìbà jíjíjíjíjíjí nǹkan tí mo ní mò ń tà $10 tó ń tà ní China made tó ń tà express idiot ó wá fẹ́ máa halẹ̀ mọ́ ìbílẹ̀ sí tó bá gbé òun lọ kọ́ọ̀tù ó ní nǹkan tó máa fi nọ́ọ̀kì ẹ̀ dànù ó lè jẹ́ géèmù ló ń gbà o tó bá ti pé nǹkan fẹ́ ṣe wọ́n táṣìírí ẹ̀ ti fẹ́ tú á kàn fi system darí wọn síbòmí ni àṣírí ti ń tú of course àwọn àṣírí kọ̀ọ̀kan ti ń tú àwọn máa ṣe bí kò ń bá wọn jà ó lè tó bá fẹ́ bá ìbílẹ̀ jà ìwọ ló fúnra rẹ̀ lọ sọ pé kó lọ sọ́dọ̀ kí lórúkọ ẹ̀ ní ìmọ̀kan tó lóun jẹ́ ó dẹ̀ ti lọ bẹ̀ nìyẹn sójà gbó sójà kọ́ mọ̀ kí ni òkè yẹn nìyẹn bó ti sọ fún ẹ wọ́n náà bó ṣe gbà lọ́wọ́ bèbí kan tó wà ní ọ̀pẹ̀lẹ̀ ìjùmọ̀ ẹ̀ òní wọ́n wá sọ́dọ̀ ẹ̀ ó máa ń jí nǹkan gbà ní ó lè ní ẹ́ ó láyé tí aláyé nínú ni ẹ́ aláyé òfo ó lè ẹ máa jí gbogbo ẹ̀bà tẹ́ máa fi bóòsì olórí burúkú èèyàn. ti gbá mọ́ nílò owó ẹ̀ ó ti ṣe kíní kan lọ́wọ́ ẹ̀ ẹni tí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ máa bó ṣẹlẹ̀ sí ní tó fẹ́ kó ṣẹlẹ̀ máa wá ṣẹlẹ̀ báyìí ó máa ń fáwọn èèyàn ní long group iṣẹ́ lísẹ̀ pọ̀ lẹ́ o evidence wa. ó gbé lísì mọ́ra ni iṣẹ́ lísì wo ló pọ̀ lẹ̀ owó tó bá lọ́wọ́ amúni kọ́kọ́ dá padà náà tó bá fẹ́ sùn ẹ̀ sí kóòtù ó lè
olè ṣé wo lè live without collecting all this advert ṣe bó máa sọ pé ó ń ṣiṣẹ́ òun kára mọ́ṣẹ́ ò ṣe lọ jára mọ́ṣẹ́ tó ṣe máa ń pariwo go and work ó ṣe lọ jára mọ́ṣẹ́ sìn olè ẹ máa pay ṣùgbọ́n kàkà kékun má jẹ sèse òun á fi ṣàwàdà nù ìgbéraga pọ̀ mo ní alva tí mo gba 24 million 2 million. àwọn kan ló ń gba billions lórí alva tí wọn amẹ́ríkà tó lọ yẹ gbogbo àwọn influencers ibẹ̀ gbogbo èyí tó ń gbà ní torí o ti ráwọn olóṣì ní nàìjíríà tó ń fún wọn 30,000 owó salary tó ń fún èyí tó bá gbowó jù lọ wọn máa ṣakọ 100,000 salary náà àwọn ni olóyè máa ń sọ pé mo gba 2 million lóṣù wọn máa ń gbà ó dẹ̀ lówó gan ó lè sọ salary mẹ́wàá nǹkan tó máa fi sọ nìyẹn how much is 2 million no how much is 2 million tó bá jẹ́ pé 2 million náà sọ ló fi yẹ tó fi tó advert yẹn tó bá jẹ́ pé o mọṣẹ́ ṣe bó ṣe sọ pé o máa ń ṣiṣẹ́ go and work and you can get more than 2,000 that 2,000 more than in a month ṣe bí 2,000 ló sọ pé wọ́n fún ẹ 2 million owó nàìjíríà that's about ní euro tó wà yẹn it should be around 1,500 euro tó bá ń ṣiṣẹ́ lóṣù tó bá wà at work you should be able to earn 2,000 euro in a month now lazy bitch àwọn ẹgbẹ́ tó ti wọ city ní tó ti fún pension bíbá wọ́n máa gbà more than $3,000 every month tó ń sanwó fún wọn àti pension kí ni wọn lazy bitch wáyé pé iṣẹ́ tó orílẹ̀ ìṣiṣẹ́ bó ṣe máa ń sọ tó máa pèyàn gbàgbà kí lazy bitch if you actually tó bá jẹ́ pé wọ́n gba 2,000 tó yẹ pé 2,000 every month náà gbà lọ́wọ́ ẹ̀ you were working tó dẹ̀ ń ṣòwò tó da you should be able to have more profit more than 2,000 in a month euro tó ra ṣé euro ló ní lẹ́nu yẹ́ euro ló máa ná mẹ́rẹ̀ so tó torí 2,000 every month yẹn ló ṣe fẹ́ kú dànù sí olórí burúkú olóṣì pọ́nbélé. àṣìfà fún un nígbà tó kọ́kọ́ wá sínú inbox mi tó ní kíní mo rí pé àìkọ́lá ọlọ́pàá sí òun kíníkan. I want you. ìbílẹ̀ ọmọ pé ṣù ni mi I want you. ó ní ọmọ pé ṣù lòun. I want you. wàláì ò ní rí kéèsì kankan ṣe nàìjíríà tí máa kẹfẹ́ lẹ́sìn kíákì. ṣé sọ pé ó yá wèrè ni ṣé sọ pé ó yá wèrè ṣé gbogbo yín ní láti àti mo ní mo wọ inú bọ́ọ̀sẹ̀ mo lọ́mọ ẹ̀ ń lo fọ́tò ẹ̀ láti ṣe fracas èmi kan tí mò ń fò mọ́ jẹ́ náà mi ì lo fọ́tò ẹ̀ rí ẹbí tó sọ pé ó ti pé lọ́ọ̀yà pé kó jáwọ́ kó mi ó fẹ́ fẹ́ amúní wọlé ni má bẹ́ẹ̀ fi wọlé bẹ́ẹ̀ ẹ ti bá kọ́yìn sí wàhálà ìgbésí bàbá ẹni tó lè tó patronize ẹ̀. onírọ́ ẹni tó bá kẹ́yìn sí kò sí bàbá ẹni tó lè patronize ẹ̀ mọ́ onírọ́ ẹni tó bá kẹ́yìn sí kò sí bàbá ẹni tó lè patronize ẹ̀ mọ́ ta ni mo fẹ́ fún ẹ ní kinní kan ni kó bá wa kẹ́yìn sẹ́nìkan kẹ́nìbọ̀dì má patronize ẹ̀ mọ́. mo fẹ́ fún ẹ ní mo ń bọ̀. mo wá wúrí géèmù tí wà tí a bọ̀ ń play ní ìsọ̀rọ̀ ni o géèmù tẹ́jọ́ ń play ṣé ẹni tó bá tí ní ọ̀lẹ́ yẹ èèyàn bá yẹ ẹ̀yẹ ni ṣé ẹni tó yẹ bá tí lè yẹ èèyàn bá yẹ ẹ̀yẹ ni ó tún wá máa dẹ̀yẹ̀ sínú ọmọ ẹlẹ́wọ̀n ọ̀daràn ṣé wá elétò ṣé mo ní ìṣẹ́rí kéṣì ẹ̀ lè rí ṣe wà láti bá dé ìlànà tó dọ̀la. ẹ máa gbọ́. Kásádé yìí ká wà máa bọ́ sínú wàhálà sínú wàhálà. Ìyàkúbẹ̀ elétò ọwọ́ ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ sí nǹkan lójú ara yìí. Nǹkan tí mo kì í sí mẹ́ṣọ̀ ọwẹ́ ò ní ní ìmọ̀. Mo ṣe bọ́ bàtà tí máa ẹyọ kọ́. ewé ata lọ jẹ ewé ata kó fi ṣépè fún padà dókàtí lọ jẹ igi ata kó fi ṣépè fún padà igi ata ló máa ń jẹ. ṣẹ́ni tó gbé kíní ìgbésí ìkíní ìyẹn ló máa lóun gbàdúrà fáwọn pásítọ̀ kan ṣẹ́sírí pásítọ̀ tó bá dó sábẹ́ ilé ìgbọ́n náà àtàfà wèrè lẹ́jọ́ wèrè anyway ṣá mi ìjà fẹ́ anybody for now but nǹkan tó ṣẹlẹ̀ ní wípé torí mi ò jà fẹ́ anybody ní tó ṣẹlẹ̀ ní wípé ìkíṣí yín àti àbòsí ló parí pọ̀ àjàkú ní tàgbáàrin ó ti yé mẹ́rin mo gbọ́ pé olówòrò kan ni wọ́n ló kú níbi ìjọ́ mélòó kan àìsí ṣe bóun ló fún dókàsì ní oyè ní ẹni jọ́ mẹ́ta yìí olówòrò kan ni àbólówòrò àbólógùdù àbí kiri kọjá mo gbọ́ pé wọ́n sọ pé ó kú lẹ́nu ọjọ́ mẹ́ta. bẹ̀rẹ̀ ṣùgbọ́n àkókò bẹ̀rẹ̀ ẹ fún kí lórúkọ bọ̀bọ̀ adágún balẹ̀ yẹn tó ń pẹ̀lú HIV yẹn irú yín bẹ́ẹ̀ bá fẹ́ dé pẹ̀lú yẹn èèyàn gbọ́dọ̀ smart kí ló dé hello. mo ti forward gbogbo ẹ mo ti forward àwọn voice note yẹn ó wà nínú YouTube tí mo ń play private YouTube mo download gbogbo kí ni mo ṣe
ó wá polówó ọjà náà. ṣé gbọ́ Ó wá polówó. Ó ti gbàgbé Ìbàdàn. ó ní kò wá polówó ọjà náà pé ó ń fún owó tó ń fún yẹn pé ó ń fún láti fi bẹ̀ oníṣẹ́ ni ṣé gbọ́ ó ní kò wá polówó ọjà ó ní ìbílẹ̀ kò wá polówó ọjà pé ó ń fún lówó láti bẹ̀ oníṣẹ́ ni iṣẹ́ burúkú. Ó wá polówó ọjà náà. Ó wá polówó ọjà. kí ló tó lóun fọ́ ìsẹ́ mẹ́rin. Ó wá polówó ọjà náà. Ó wá polówó ọjà. Ó wá polówó. Ó ti gbàgbé Ìbàdàn. Ó ti gbàgbé stọ́ọ̀kì Ìbàdàn. Gbogbo voice ni wọ́n lé. Ẹ fẹ́ ṣe fracas ni ẹ̀gbọ́n náà gbàdẹ́jẹ̀ ń bá wọn bẹ̀bẹ̀ ṣe fracas kan wọ́n fẹ́ ṣe. kò sẹ́nìbọ̀ tó bá wọn bẹ̀bẹ̀ o òun náà ló máa ní kẹ́nìkan jáde kó máa bẹ̀ òun kó máa ṣe bíi pé wọ́n bá bẹ̀bẹ̀ ta ló ń bá bẹ̀bẹ̀ wọn ò bá bẹ̀bẹ̀ wọn ò bẹ́ níbọ̀dì bẹ̀bẹ̀ a máa ní wọ́n bá wọn bẹ̀bẹ̀ ni ta ló ń bá wọn bẹ̀bẹ̀ kò sẹ́nìbọ̀ tó ń bá wọn bẹ̀bẹ̀ irú àríkà jó ni ẹni tí ta bá ti ń lọ́sọ mọ́ lọ́rùn bó ṣe wà ní ẹni tó ti jẹun mọ́ nù yín. Ẹbí òun fi vendor ṣe fracas. kí ló ń ṣe kán tó gbé kí ni wá. Àwọn eré tó ti wá gba ẹni ní ceremony mi ò polówó fún yàn lórí social media bó ti polówó fún over 40 people. Àdúrà mo fi ń sẹ́wọ̀n. àdúrà ló fi ń sìn wọn àdúrà náà ló gbé jáde ń sìn kíní ó fẹ́ ṣe bí kíní ìgbín tó gbé jáde àdúrà náà ló gbé jáde ń sìn tó fi ń sìn wọn tó fi ń sìn pásítọ̀ tó fi ń sìn àfà tó fi ń sìn àwọn tó polówó lọ́dọ̀ wọn kò sẹ́ni tó polówó lọ́dọ̀ wọn tí ìbílẹ̀ bá padà rí ìṣòro lónìí á kàn já sórí yẹn náà ni from ìṣòro to ìṣòro ni that's from fry pan to fire so tó ti lọ polówó of course ó máa rí ìṣòro àdúrà nìyẹn àdúrà ló gbé jáde ń sìn ẹja máa gbọ́ lọ àwọn àdúrà tó fi ń sìn wọn. Wọ́n tán fẹ́ lù tọ́ka sí sọ̀rọ̀ kan pẹ̀lú tí kí n jáde fún ó lé mi ní kò jẹ́ kó igi sísè kó sí igi sísè fọ́ọ̀sì ti kúnlẹ̀ o. Kí ló dé kí lè sọ tí mo bá yín dé kóòtù ilé ìwọ̀n sùn yẹn ó máa jẹ́ ṣe kí n yára. ìyàlẹ́ pọ̀. Mo wá orúkọ oníkẹrin ní ìka gómìnà pọ̀pọ̀ tí Ajagunbalẹ̀ yẹn pẹ̀lú White Rose owó orúkọ Ajagunbalẹ̀ yẹn sábà mo rúkọ yẹn. O lè wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí a máa sọ fún wọn òun ti trọ́sẹ̀ and confirm trọ́sẹ̀ àṣekí kan ìgbádá a máa purọ́ agbowó lọ́wọ́ wọn tán a máa halẹ̀ mọ́ wọn irọ́ mà ní talajẹ́ ìfẹ́ máa pakuru mọ́ tálọ́kọ̀ lẹ́fẹ̀ẹ́ máa dẹ́rùbà anyway bí oníṣàláwà bẹ̀rẹ̀ ní oníkìí jẹjẹ tó jàmàlà tí ò ṣọwọ́ ẹni tó fẹ́ kù sí ilẹ̀ lárí báwí wọ́n ń talẹ̀ lẹ́pẹ́ tó bá jẹ́ pé ìbílẹ̀ náà ó ná ẹ̀pẹ́ ni tí ó máa lọ gbé ilẹ̀ fún ó máa lọ gbé ilẹ̀ fẹ́ Esabod kó máa polówó kò ní jọrọ agbá fún gbogbo yín ni kò ní jọrọ agbá fún gbogbo yín ibi tó ti ń ta gbogbo ilẹ̀ onílẹ̀ gbogbo nǹkan oníkan náà gbà ẹ̀pẹ́ yẹn wọn ò ní nọ́mbẹ̀ àtàwọn wèrè kan ìtì ìdè mọ̀ bọ̀ I hate you passion Esabod I hate you. Ó gbé kiri síta ó lé àdúrà ló ń fi sí gbogbo àwọn tó wà rajà lọ́dọ̀ wọn àdúrà nìyẹn ìgbà kan wà níbẹ̀ yẹn tó yẹ pé ó máa lọ bẹ̀rẹ̀ agúnà báyìí ó lóun tó egungun òkú egungun èèyàn ẹ̀rọ èèyàn lórí social media Esabod ti ta kò ń ṣe pé bóyá àfibà jẹ́ kí nípa fi ń ba pé wọ́n fi ń bàjẹ́ kí nípa àsọdùn kọ́ forí. Lọ́yà sọ nǹkan kan tó wà confidential nípa tí tọ́ka sí. O ṣe dárúkọ lọ́yà tiẹ̀ you are talking about somebody's lawyer ṣe bóun ló gbé lọ́yà fún ẹ o ṣe sọ pé lọ́yà tí mo ti lò tẹ́lẹ̀ ni mo bẹ̀ níṣẹ́ o ò dá ní nǹkan kan wàá máa sọ pé ìwọ ló ṣe owó tó ń fún ẹ wà níwọ ló ní lọ́yà tó ń fún ẹ wà níwọ ló ní èèyàn tó ń jẹ́ kó o mọ̀ wọ́n á jẹ́ ìwọ ló ní o lè ajá ká. Ó dárúkọ Muiz Banire. I don't know Muiz Banire from Adam. O mọ Muiz Banire from Adams ó dárúkọ Muiz Banire sọ nǹkan tó sọ nípa Muiz Banire ara ti tá pa kò sówó lẹ̀ nìyẹn owó sílẹ̀ ó broke tó bá ti broke báyìí ó máa wẹ́ nìkan bẹ̀rẹ̀ sí búlì àgbà búlì terrorist olódùkú èyí. Ó fẹ́ mú Lizzy mọ́ra nìyẹn torí Ìyábọ̀ Òjó ò jẹ mọ́ Ìyábọ̀ Òjó ò pọ̀ mọ́ kó like ní tó expect ó kọ́ á mú àwọn èèyàn lórí media fẹ́ máa control wọn tó bá dẹ̀ ti sún wọn wọ́n fẹ́ lọ nìyẹn wọn ò fẹ́ control ìwọ ló fò yìí. Ó fẹ́ mú Lizzy mọ́ra lọ ṣiṣẹ́ pẹ̀lú Lizzy ìwọ tó lè dá dúró ó lè dá dúró lórí pé mo láyọ̀ ọ̀kan rí ní láyọ̀ lórí media yìí tí n bá share nǹkan kan I want to talk about it me and lie anybody I don't kiss anybody ass. O lè jealousy pamku kò ní nǹkan tó lè fún ẹ ìyá tí ọmọ ẹ fẹ́ ṣe ìyàwó máa ló sáré lọ sí lọ Tanzania tó lọ bá múra bó ṣe lọ náà ni àwọn onítàtà nìkan ló máa bẹ́ wò mọ̀yàn náà ló fẹ́ lọ mọ̀yàn sí
wọn mọ àwọn tó ẹni tí tari tó big ó jẹ́ àwọn celebrity tó big jù òun náà ni Fúnkẹ́ Akíndélé ó snob ẹ̀ dànù báyìí níbi tari ilé who be this ta ló ń tó sọ ọjọ́ ìmọ̀ bó ṣe lé gbogbo bọ́dí odò bó ṣe lọ ń jó níwájú Arẹ́gbẹ́ṣọlá lágbàá náà ni tó ń jó wèrè ìpè tó ń jójó wèrè tó wọ kaba òṣì kan bí kaba tó ń fi nulẹ̀ lọ jíjó wèrè tó wá sọ̀rọ̀ ẹ̀dọ́ ó dédé sọ̀rọ̀ ẹ̀dọ́ gé mọ́ wa lọ́wọ́ àwọn táwa sọ tá a tutọ́ sílá tá a tú ojú wọn tá a tẹ̀ sójú wọn báyìí tá a yẹ̀yẹ́ wọn mi kì í yẹ̀yẹ́ ológo bàgìdì lèmi ológo bàgẹ̀bàgẹ̀ òun ló máa lè jẹ́ kí wọ́n báyé wọn Wàsíù ti báyé màláìkà jẹ́ ńgbà yẹn tó ló ti ṣe ọ̀hún wọ́n ní crash ògbó ẹ̀ báyìí wálẹ̀ èmi gbé dìde nìyí ṣé tí ológo wọlé àti fètò ògo ni èmi nǹkan tó bá dé ọbẹ̀ tó bá ti sè sílẹ̀ tán adẹ́tẹ̀ máa wá bí tó fẹ́ kọwọ́ sí ọbẹ̀ tán ti sè sílẹ̀ ọbẹ̀ adẹ́tẹ̀ ni wọ́n ò mọ̀ bẹ́ẹ̀ sì ò ní sébẹ̀ bọ̀dé tó bá ti sè sílẹ̀ wọ́n máa kọwọ́ sí káàkiri. ara ti tàpá bó ló famous sí wẹ́ẹ́ o famous náà àwọn wèrè mọ̀ ẹ́ famous ìyẹn ló ń yọ famous ṣé olówó orí ẹ̀ ṣé o famous tó McDonald's ni. nínú wọ́sọ́mẹ́tì ó ní bọ̀t ó mọ́mọ́ yìí ní pé mi ni mo sọ pé kí n fún ẹ lọ́ọ̀yà nígbà tí wọ́n fún lọ́ọ̀yà ó ṣe wá di pé kí lè ọ̀rọ̀ lábìkẹ́ ṣe wọlé kí ló dé tẹ́ takú síbẹ̀ ó wá bí tó ti sọ yìí. ṣe bíbí kan náà ni wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ oníbi táwọn ti ń bọ̀ tẹ́lẹ̀ kó tó di pé wá sọ́dọ̀ wọn wọ́n tó wá sọ́dọ̀ ẹ̀ ṣé wọ́n gbọ́dọ̀ takú sójú kan nígbà tí wọ́n ṣe adágún odò wọ́n gbọ́dọ̀ takú sọ́dọ̀ ẹ̀ ṣe bíbí kan náà ni wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ ara ṣe tẹ́lẹ̀ yàrá tẹ́ gan àwa ò máa gba albert látọ̀dún yìí àdè gba albert àdè ń jẹ àdè ṣe mu ẹ̀dẹ̀ sẹ́pẹ́ sí báyìí fún ẹ sí báyìí fún ẹ sí báyìí fún ibi tó yẹ pé àgbàrá òjò ni náà mi àgbàrá òjò kan God forbid agbọ́n má gbẹlẹ̀ mi ọlọ́run ò ní jẹ́ kí n gbé láyé ògo ọlọ́run ò ń tàn. I could recollect that you are the one that begged me to get involved, which there is nothing I can do than to engage my lawyer. Elétò kọ́ elétò àbí elétò ni kì í ṣe elétò bóyá ni ẹ ṣe fi ṣe elétò àbí ìdẹ̀lẹ̀ sọ bóyá elétò elétò lè ní elétò àwọn elétò ètò. ọmọ tí mo ṣoore fún tí mo yọ láti pẹ́ gbàdáwọn lọ́ọ̀yà mi débẹ̀ I had a show that day. But you said it's not your lawyer ṣebí ìbílẹ̀ yìí náà ló ní lawyer you are now claiming it's your lawyer your lawyer. ṣebí nígbà tó wà ń bẹ̀ ṣebí wọn náà petition tiẹ̀ náà wà ń bẹ̀ tó ti petition tó ká tẹ́lẹ̀ ó wà ní ibi tí wọ́n ti tó lára nǹkan tó ń gbé lọ fún petition tiẹ̀ àti iṣẹ́ mi tó ṣe ní bíbá lórí mídíà. tí gbogbo àwọn ìkàsí dìde bí ìgbà kan tí wọ́n ti Ṣọlá Yusuf ṣe ṣó ọdún máa tó náà ó ní ẹ̀fọ́ ọ̀bá lẹ́yìn. ó ti fẹ́ gbé wọn mọ́ra sábà gbé mọ́ra ni. gbémọ́ra iná nìkan demoralization. so ẹ̀yin tí bí olúwa yìí ti ẹ má gbàgbé new week new system ọ̀sẹ̀ tuntun láti wà ẹ̀ ní Lady K African store Lady K gbogbo lòwò store Lady K gbogbo lòwò store the store Lady K gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ àwọn kílẹ̀ ní ìdẹ́kọ̀ sí mi lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ wà bí ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ dira o ẹ lọ àwọn nǹkan àánú ẹ lọ àwọn nǹkan aṣínà kọ́nà ṣí kọ́nà ńlá kẹ́rẹ́ àánú gbà kó lórí ọjọ́ pípẹ́ kó rántí yín sí rere ẹ lọ àwọn nǹkan ìṣẹ́gun kí gbogbo ogun kó ṣẹ́ kọ́ ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé yín ẹ lọ nǹkan arọ́ bí kíbi kó padà tó níbi lọ kò sí tùràrí àdúrà tẹfẹ́ tí kò sí lọ́dọ̀ Lady K Olúwaṣọ mo ló lè Michael tùràrí mo ní quick action tùràrí mo ní tùràrí lóríṣiríṣi bí ilé kàtọ́ bá kọ́ náà mo dẹ̀ ní tùràrí celestia tùràrí sẹlẹ́wà èyí tẹ bá dìde ẹ̀ mo ní òjìyá kábíyèsí mo ní òjìyá bí mo yẹ dárúkọ òjìyá yẹn èèyàn tó bá jẹ́ ìtìkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo fi pe kábíyèsí ẹ bá mi kọ sí comment section mi ò ní fẹ́ níbi sọ̀kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn mo yẹ dárúkọ òjìyá yẹn èèyàn tó bá jẹ́ ìtìkan tó ṣẹlẹ̀ ẹ kọ sí comment section máa wo comment ẹnìyẹn tẹ bá gbà máa jẹ́ kẹ́ mọ̀ so mo láwọn tùràrí lóríṣiríṣi mo dẹ̀ láwọn pef lóríṣiríṣi mo dẹ̀ láṣọ pẹpẹ oyin gidi ó wà gbogbo nǹkan ló wà ní Lady K African store orógbó wà obì wà àdí wà àtàrí wà àtàjọsí wà alop kò gbẹ́yìn tapioca rice of father ó wà àdírú body store irú ti tọ́ ẹja ó ti lọ àwọn pala nìkan ló kù kò sí Thailand fish kò sí Bangada fish
bákan náà kí ló tún wà so many things àwọn tí ó sì ní mo dárúkọ yẹn ẹja àti irú ẹja àwọn Thailand fish Ghana fish àwọn yẹn ti fìdí ṣe kí ni ó ti fìdí jálẹ̀ kò sáwọn yẹn mọ́ àti irú gbígbẹ ó ti tọ́ but yàtọ̀ sí àwọn yẹn gbogbo lòwò store àwọn kan tẹ́ bá fẹ́ ọgbà wa alágbára Ọlọ́run ó yẹ kí irú wa dé lọ́sẹ̀ tí irú wa ò bá dé lọ́sẹ̀ next week ó máa dé mo bá sọ fún yín pé irú mi fine gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́ mi tẹ́yẹ ẹni gbàgbọ́ nínú mi because tẹ́ bá believe me ẹ sọ pé Lady K sẹ́ẹ̀dì irú páàkì kan náà kí wo bó ṣe rí kẹtù wá padà wá rà lágbára Ọlọ́run ojú ò bá ní ti gbogbo yìí o ẹ̀rí báráyé fọwọ́ tí ẹ̀rí ṣubú fọ́tayọ̀ mo dúpẹ́ mo mọ̀ lóore gbogbo ẹ̀yin tẹ́ wá ní believe olúmi tí bá ti ní agbẹ́nìkan báyìí o ó dẹ̀ ṣiṣẹ́ báyìí tẹ́lẹ̀ patronize mi ojú òní tìyìn èmi ló dẹ̀ ní disappoint mi nílẹ̀ tí yín dáhùn láíláí ohun tí ò bá dà mí ní gbé wá fún yín yes ìyẹn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní ìdàgún mo bá power gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún ti diabetes ẹjọ́ má bínú sí mi mo bá sọ fún yín pé àgùnmu diabetes yẹ kó dilẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ tí ọ̀dẹ́ ti sú mi mo ti bá sọ fún ààrẹ náà pé ẹrù ránṣẹ́ rẹpẹtẹ wọ́n máa rà but àwọn ló yé bóyá production wọn ló máa fà because bẹ́ẹ̀mi ṣe ń polówó bí náà lọ́ta ní Nàìjíríà so a lot of people ń rà so bí òun ló fà tí wọ́n ṣe lè kó púpọ̀ ránṣẹ́ but oyè oníkálukú bóyá ṣe business ẹ̀rú èmi sì ti bá tajà kan tí mo rí pé ó move ọjà yẹn ni màá sáré face that period ni màá face gidi gan so bó ṣe jẹ́ díẹ̀ so bó oníkálukú ṣe mọ̀ nípa business ọ̀tọ̀ọ̀tọ̀ because season ní gbogbo nǹkan tí nǹkan bá ti ta wàràwàrà ó tún lè yí sí nǹkan míì kó tún máa tààbọ̀ that is why I tell you pé gbogbo lòwò ní Lady K ẹ wò gbà tí mo polówó fìlà lójú méjèèjì mi ò lè ṣe program kí n má polówó ẹ̀ fún yín ó dẹ̀ ṣe tàdí sí i because ó wà pa ó lọ ní native ó lọ ní English either ìṣerun àbẹ́ ìṣerun ẹ wò mí báyìí sí mo ti tún rú mi ò réèyàn bá mi ṣerun mi èèyàn tó yẹ̀jà bá mi ṣerun lẹ́ẹ̀kan ó ti ríṣẹ́ ibi ò dẹ̀ lè ṣerun fúnra mi apá máa ń ro mí tí bá ṣe fúnra mi so ẹ wá patronize mi ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi rajà ẹ máa bọ̀ wá so bó ṣe jẹ́ díẹ̀ so gbẹ̀yìn tẹ́ nídìí oògùn diabetes lágbára Ọlọ́run tó bá ti dé màá inform you but for now tí máa bá wa ẹ̀dóbò lọ ṣètìmá gan bó ṣe ya ọ̀daràn tó yẹ kò lè lóhùn fòbò ṣeré ẹ̀yin tọ́lọ́wọ̀ wá ṣe yín lọ̀daràn tọ́lọ́ ṣe yín lẹ́ni ìyẹ́ ẹni ẹ̀yẹ kí lẹ wá dúró wò ẹ̀dóbò ẹgbádùn ayé yín dídólóbò kò ló ń jẹ méjì tó ń jẹ òkò ló ń jẹ so ẹ̀yin tẹ́ bá ní àwọn body cream mo láwọn important cream tó wà pa mo dẹ̀ láwọn cream tẹ́ bá fẹ́ kí n mix fún yín gbogbo ẹ̀ wà bí bákọ́dọ̀ àwọn oúnjẹ ilẹ̀ wa lọ́lọ́kọ̀ ìjọ̀kan èlùbọ́ gẹ̀dẹ̀ wa ti fẹ́ tán tí èlùbọ́ gẹ̀dẹ̀ mi bá dẹ̀ ti lè tán báyìí sè mi ò gbé wọlé by ship ló máa gbà wọlé so máa pẹ́ kó tó dé so èyí tẹ́ bá mọ̀ pé ní ìtẹ́dẹ̀ èlùbọ́ gẹ̀dẹ̀ tí mo dé kò tẹ́ ṣe tẹnu náà àwọn tó bá ti rà tó bá mọ̀ pé kò dá kọ́kọ́ sí comment section fún mi èlùbọ́ tẹ́ bá bu díẹ̀ èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ tó gbó dáadáa ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó gbó gidi ẹ bá bu díẹ̀ lé náà ó máa wú wá ẹ gbọ́dọ̀ rò kó fẹ́lẹ́ dáadáa because tó bá tutù ó máa le kó bá lọ dẹ̀kọ́ mọ́ yín lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ gidi lélẹ̀ eléyìí ò ṣọ̀gẹ̀dẹ̀ tí ó gbó kí ṣọ̀gẹ̀dẹ̀ tí ó gbádùn same thing èlùbọ́ iṣu mi níwọ̀n bá ní kẹbù lé náà kẹ wá wo bó ṣe máa pàfọ́ọ̀mù fún yín lórí náà so gbogbo àwọn oúnjẹ mi mo bá sọ fún yín pé mi ò preserve wọn I don't do that so gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdáwọ́ nǹkan wọ̀nyẹn ẹ kàn sí mi mo wà available fún yín bíbá ojú òní ti gbogbo ẹ̀yin mọ́ mi yes lẹ́yìn yẹn èwo ló tún kú tá àti polówó so àwọn spiritual iṣẹ́ àwọn iṣẹ́ lọ́lọ́kọ̀ ìjọkan yes ó wà available ẹ̀yin tẹ́ bá ní business ẹni store abẹ́ni company ẹni ìdáwọ́ nǹkan tẹ́ bá fi tajà ayé ẹ bá ti yọjọ́ lọ́wọ́ òkú àjò ọlọ́wọ́ òkú àjò ẹ dira o ẹ má gbé ara láwọn èèyàn o ẹ fèsì iṣẹ́ yín ẹ tọ́jú ara yín ojú òní tiwa gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní kéèsì náà tẹ́ fẹ́ kí ọ̀run bá yín yanjú kéèsì yẹn kí kéèsì yẹn kó dohun ìgbàgbé so many things bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ṣe kíni ló ti lò mí fi ṣe fún àwọn èèyàn so ẹ̀yin tẹ́ bá níwọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n mọ̀ máa fún yín láwọn nǹkan tẹ́ máa lò àdúrà dẹ́gbà ẹ̀ ní gbogbo ẹjọ́ èmi ló dẹ̀ ní gbogbo ẹjọ́ lórúkọ Jésù gbogbo wa níjọ gbogbo ẹjọ́ so bó ṣe jẹ́ bó dẹ̀ jáwọ́ nǹkan tẹ́ fẹ́ fi ṣe ìròyìn náà lẹ́ bá need gbogbo ẹ̀ wà ní Lady K African Store ojú òní tiwa ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀.